owó lẹ fẹ́ máa gbọ́ o. Àlùjọ FM owó lẹ fẹ́ máa gbọ́ o. Owó lẹ fẹ́ máa gbọ́ o. Àlùjọ lẹ fẹ́ máa gbọ́ o. Àlùjọ FM òun lẹ fẹ́ máa gbọ́. Bàbá ni Àlùjọ FM lẹ fẹ́ máa gbọ́. Àlùjọ FM iwájú la wà lókè lẹyẹ ń fọhùn. Ọ̀rọ̀ àgbàdé o, ètò alálùbáríkà yìí dé o, látọwọ́ ọmọ yín Ayọ̀mídé o, atọ́kùn ètò yìí rè o, ọ̀rọ̀ àgbà. Ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà. Ìbọn lọ́wọ́n ọba mi. Ọba mi tó láyé, ọba mi tó lọ́run. Elédùn tó máa rí ibà rẹ o. Nípa àṣà ilẹ̀ wa. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀, á ṣe lọ́jọ́ alẹ́ o. Ọ̀rọ̀ àgbà rẹ o, ẹ wá tẹ́tí kẹ́gbọ́. Àyìndé yín dé lórí ètò tòní. Síkírù lèmi ń jẹ́ ọmọ Adékọ́lá. Ọmọ Ìkòròdú ọ̀gá ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ Malẹ̀ Áfìlìjà. Ọmọ aṣàlìjẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí òróbìnrin bí ogún bí ọgbọ̀n àyàwó ń bẹ ńlé o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tàyìndé, ẹ̀yin tó ọmọ Adékọ́lá. Mo kí yín o. Àkú ọjọ́ Monday tòní ọjọ́ ajé yóò fi lé gbogbo wa ṣe bùgbé. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ètò tòní yóò mì káàkiri gbogbo àgbáláyé. Torí pé ọ̀rọ̀ kan jó wùnùwùnù láàrin àwọn olórin ọ̀gá olórin méjì tí kan jọ̀gá ńlá tọmọ ọ̀ṣẹ́ rẹ̀ ń jẹ́ àpèsè ọ̀la ìyẹn Taye Currency ọmọ Adébísí. Àní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá látòrí Facebook ẹ bá ń share dáadáa, ẹ̀yin tèmi lórí Black Cap ẹ bá ń tẹ̀ síwájú ẹ share dáadáa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Pasuma Wonder ọ̀gá ńlá Fújì ọmọ ìyàwó Ànábì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Taye Currency, ẹ̀yin ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ bá ń share ètò yìí dáadáa. Màá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò bọ̀ ọ́. Gbogbo Pasuma fans club ká pátápátá. Ẹ̀yin ti Èkó, ẹ̀yin ti Ìbàdàn, ẹ̀yin t'Abẹ́òkúta. Ẹ̀yin tó Ṣógbó níbo lẹ́wà. Ẹ̀yin ti ìlú Ìṣẹ́yìn níbo lẹ́wà. Ó yẹ ṣí ètò yìí dáadáa. Alọ́rọ̀ Alhaji Pasuma Wonder pẹ̀lú Alhaji Taye Currency. Ọ̀rọ̀ yìí ń fò káàkiri lórí social media, ó ti wá di wọ̀ ńlá báyìí. À ń mẹ́nu bọ̀rọ̀ yìí wẹ́lẹ́wẹ́lẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Taye Currency ẹ súnmọ́ bí o. Ẹ̀yin t'Àpèsè ọ̀la ẹ súnmọ́ bí. Ẹ̀yin t'Ọ̀gá ńlá Fújì níbo lẹ́wà. Àní báwo ni Currency ọmọ Adébísí, báwo ló ṣe jẹ́ sí Alhaji Pasuma Wonder ọ̀gá ńlá Fújì? Ẹlòmíà ní Taye Currency ọmọ ló jẹ́ sí Alhaji Pasuma Wonder. Tá a bá ń sọ̀rọ̀ ọmọ lágbólé orin, ó ṣe gbogbo ẹni tó bá tó bí ni lọ́mọ nìkan là ń pè lọ́mọ ẹni. Ọmọ àfẹnubí wà ń bẹ̀. Ọ̀gá ni Alhaji Pasuma Wonder jẹ́ sí Taye Currency. Kí ló wá fa gbọ́n mi sí omi òtó? Ọ̀gá lọ ní búlì wá sí. Ó ṣẹlẹ̀ ní Ìkòròdú ọ̀gá dé ìyá bàbá yẹn jọra wọn. Làbàdà ọ̀gá ọ̀gá. Rọ́bìráìdà ọ̀gá ọ̀gá. Ṣàdédé la rí fídíò kan
fídíò yìí jáde fídíò yìí ó takùn sórí Facebook. Hello ladies and gentlemen. Hello ladies and gentlemen. Fídíò yìí takùn tá a rí Alhaji Taye currency. Aláwọ̀ ẹ̀rọ kọ̀ọ̀kadìrì hàn. Ṣàdédé la rí fídíò ọ̀hún níbi tí Alhaji Taye currency tó ti ń kọrin. Ọ̀rọ̀ tí Alhaji Taye currency ń sọ nínú fídíò yìí ó pọ̀. Ká wá sọ wípé Alhaji Taye currency mọ̀ tí yóò ní. Bí ká wá sọ pé ó dàbí nǹkan kan tí bàbá honorable ti bù sórí. Mo rí fídíò ọ̀hún, mo wo fídíò ọ̀hún dáadáa, mo ní kí ló dé àwù, kí ló fele yìí. Mo wá lọ́ra mo wò dáadáa. Torí pàwọ́ tá a wà níta, àbẹ́yìn tẹ́ ẹ wà lórí social media nígbà míì. Bẹ́ẹ̀ bá farabalẹ̀ dá sí ọ̀rọ̀ olórin méjì, àfàmọ̀ kó má jẹ́ wípé ẹ máa jẹ̀bi ni. Inú tí ó sálárù náà yóò là máa. Ẹ̀yin tèmi lórí Black Cap ẹ má bínú pé ẹ̀gbóni tí mò ń play yìí o. Àmọ́ mo mọ̀ pé ẹ máa gbọ́rọ̀ mi dáadáa. Ṣálábàárù àjòjì. Àwọn tí wà lórí Facebook àwọn ń gbórin tá à ń play. Ìkòròdú ọ̀gá. Ìlú tí ó sálárù. Gbogbo àwọn tó ń ṣàárò níbẹ̀. Àní mo lọ́ra kí n tó dá sí ọ̀rọ̀ yìí. Ọmọ olólùfẹ́ Alhaji Pasuma Wonder wọ́n máa bá mi sọ̀rọ̀. Ọmọ olólùfẹ́ Alhaji Taye currency wọ́n pè mí. Wọ́n lọ́ọ́ máa Dékọ́lá àmọ́ wípé nínú sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè lórí social media ọ̀gá ló jẹ́ o. Ṣé ò wá ní dá sọ̀rọ̀ yìí? Wọ́n á gbọ́ mú lọ́ra dáadáa. Wọ́n lọ gbórin. Mo gbórin tí Alhaji Taye currency fi sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ wà ń bẹ̀ fà. Ìmọ̀lẹ̀ ti kọ́ méjì ọ̀lọ́bìnrin. Lágàtọ̀ ní ìwújì sọ̀rọ̀ yóò. Ẹ̀gbọ́n mi ECOWAS TV ìyẹn ní báyìí wọ́n wà ń bẹ̀ tó ń wò wá láti gbọ́dọ̀ wọn yẹn náà Africos ni. Ìyá 2012. Ẹ̀yin tèmi lórí Black Cap mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí ètò tá a pè ní ọ̀rọ̀ àgbà. November. Àní mo wo fídíò Alhaji Taye currency ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún o. Ọ̀gádé. Olórin méjì lọ̀rọ̀ yìí bá wí. Tá a bá ní parọ́ tá a bá ní ṣàbòsí. Wọ́n bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́. Ọ̀rọ̀ yìí tá a bá wò dáadáa. Intent. À ń gbéná ọlọ́rọ̀ mọ̀ ní Yorùbá wí o. Oṣù Àmọ́ ọ̀rọ̀ ọ̀hún ó ta bá Alhaji Pasuma Wonder ẹ má jẹ́ ká ṣàbòsí. November. Ìyá 2012. Olórí ìkejì tọ́rọ̀ yìí ta bá. Kúlẹ̀ lábàgà mi àná. Òun ni Rẹ̀mí Àlùkò Igwe wọn bàbá Bọ́sẹ̀. Ọ̀sẹ̀ kan lábàgà gbàkó. Rẹ̀mí Àlùkò náà máa sọ̀rọ̀. Àmọ́ gbogbo ògbà yìí Alhaji Pasuma Wonder ò sí ní Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ wọn fans Alhaji Pasuma Wonder wọ́n ń retí wípé ọ̀gá ńlá ẹ sọ̀rọ̀. Alhaji Pasuma Wonder ẹ sọ̀rọ̀ sẹ́. Ọ̀gádé bá ṣe bẹ́ẹ̀. Ọmọ Àdíjà Túkùbúrà ò máa sọ nǹkan kan. Yálà onífújì ló yẹ kó ṣíde fún gbogbo eléré tó bá tún máa kọrin kúlẹ̀ lágbàgà mi Àlàbí ní PSF fún. Lábàgà. Ọ̀rọ̀ yìí wá di gbọ́n mi sí omi ò tó láàrin àwọn fans àpèsè àti ọ̀gá ńlá fújì tó dẹ̀jẹ̀ wípé inú ẹbí kan náà ni gbogbo wọn wà. Tá a bá ń sọ̀rọ̀ bàbá sọmọ á sọ̀rọ̀ ẹ̀gbọ́n sàbúrò. Wọ́n ní àṣìṣe ètò. Fáǹsì gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa dọ̀rọ̀ yìí dáadáa o. Láàbí láàbá. Tá a bá mú 100 nínú fáǹsì Alhaji Pasuma Wonder lọ́wọ́lọ́wọ́ báyìí. Láṣíwájú. Taye currency mú 70 níbẹ̀. Nítorí pé gbogbo èèyàn ló mọ̀ wípé Taye currency ó ń kọrin bí Alhaji Pasuma Wonder. Jẹ́ẹ̀dẹ̀ gbàgbé 93-94. Alhaji Pasuma Wonder gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sí currency pé ìwọ yìí tún kọrin bíi tèmi ò ń ṣe dáadáa. Àwọn ṣàmọ́dé ojú wọn. Ó nàwọ́ currency sókè nílùú Ìbàdàn lọ́jọ́ náà lọ́hùn-ún ṣe é gbàgbé. Lábẹ́ ọ̀rọ̀ mi bí lórí. Ó ní mo ti rí eléyìí tó ń kọrin bíi tèmi. Ẹ̀yin ti Ìbàdàn ògóre o nílùú Ìbàdàn ẹ gbà á ẹ má jò ó jábọ́. Láti ìgbà náà lọ́hùn-ún
láti ìgbà náà lọ́hùn-ún ọdún ìyá mi. eré Alhaji Taye Currency ó wá ń dìtẹ́wọ́ gbà fọmọdé ó ń dìtẹ́wọ́ gbà fàgbàlagbà. àwọn olólùfẹ́ tó mú Alhaji Pasuma Wonder gẹ́gẹ́ bí choices nígbà yẹn wọ́n mú Alhaji Pasuma Wonder gẹ́gẹ́ bí dìmá. wọ́n máa padà wá gbà báyìí o pé Taye Currency tọ́wọ́n bá ti ń gbọ́ Paso dandan ni kọ́wọ́n máa gbọ́ Currency. gbogbo Ìbàdàn nílé Olúyọ̀lé wọ́n gba Taye Currency wọ́n gbà dáadáa. nígbà míì wá èrè tó ẹ̀kọ́ Alhaji Pasuma Wonder wọ́n lè já pé Currency ọmọ Paso ni. tá a bá ti rí Currency àti rí Paso ẹ̀yin ti Ìbàdàn ṣé mo parọ́. tọdún tó kọjá. wọ́n bẹ̀rẹ̀ sí ń pe Taye Currency tìkẹ́tìkẹ́ wọ́n ń pè tìgẹ́tìgẹ́. gbogbo àwọn olólùfẹ́ Alhaji Pasuma Wonder wọ́n fi owó bá Alhaji Taye Currency lò. ìfẹ́ yìí wá pọ̀ láàrin àwọn méjèèjì débi wípé tí Paso bá ṣe nǹkan Alhaji Taye Currency lẹ́ẹ̀kọ̀ọ̀kan rí ń bẹ̀. tí Currency bá ṣe nǹkan rẹ̀ nínú ayé Alhaji Pasuma Wonder ó gbọ́dọ̀ wà ń bẹ̀ dandan ni. bí ò bá sí Nàìjíríà yóò kọ́ọ̀lù pé Taye ọmọ mi ni ọ́ ọmọ mi ń ṣe ohun rẹ̀ ọmọ mi ni ọ́. olórí oko gbogbo Yorùbá kọ́ mẹ́ta o. wọ́n ń babọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ láti 93-94. bàbá ṣe ọjọ́ náà ti pẹ́ nínú ayé. òòyà pẹ́ẹ́tì alábíọ́lá ọ̀gá ìgbà. ọdún kan kọjá ọdún kejì kọjá ọmọ kan lẹ̀ wọ́n wò wípé Currency yóò jojú Paso. báwo ó gbogbo Yorùbá kọ́mẹ́díà. mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń táìpù lórí Black Cap kò ní bàjẹ́ fún yín o. alábíọ́lá. ọmọ yín rèé Síkírù Àyìndé rèé o aláṣẹ olùdarí iléeṣẹ́ Àlùjọ FM. lọ́wọ́n ọmọ mi ń bí nínú stúdíò lónìí wọ́n wà ń bí ẹ̀wẹ̀rú tẹ̀ ń bà mí pẹ̀lú ohun ojú tí mo rí yìí obìnrin 3 ọkùnrin 1. bẹ́ẹ̀ la ń rí Victoria Landilawa yìí Ògúnlé. bẹ́ẹ̀ náà là ń rí Alásọyé kí lorúkọ àǹtí tí wá ń bí kí lorúkọ tiwọn Ọmọlára àwọn náà wà ń bí àǹtí kí lorúkọ tẹ̀yìn Rachel IT student ti wa nìyẹn wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa lónìí ni. ó ní náà bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kan gbáko náà máa fi ṣe. Rachel wà nílé Agodo Ọmọlára wà nílé Agodo Victoria wà nílé Agodo àjọ wà ń bí lónìí ni lẹ́kún fọ́fọ́fọ́fọ́. ọ̀gá gbogbo wọn senior gbogbo wọn Alásọyé òun náà wà ń bí. ọmọ mi ni ọ́ Alásọyé ọmọ mi ni ọ́ kó má di lọ́la kí wọn náà má lọ yájú ọmọ mi ni ọ́. wọ́n ṣe kó bàjẹ́. ibi tí ẹ bá ti ń rá Alásọyé báyìí ẹ máa róńtẹ̀ Àlùjọ FM lára rẹ̀ ní ọmọ mi ni ọ́. ọwọ́ náà ló pẹ́rù wọn dábàá lọ. gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bọ̀ ọmọ kan wọ́n wò wípé ìjà yóò ṣẹlẹ̀ ọmọdé síbẹ̀. láàrin Alhaji Pasuma Wonder àti Taye Currency ọdún 5 o wọ́n celebrate rẹ̀ dáadáa nínú ayé. àìmọye perform tó jẹ́ wípé wọ́n jọ perform lórí live. olórúkọ débi pé. ẹ lórí stage tó jẹ́ wípé wọ́n ṣe lẹ́kọ̀ọ́ dáadáa. ojoojúmọ́ náà máa ṣe orúkọ ẹ̀ lẹ́nu bàzẹ́. ọdún 5 kọjá. obìnrin ní ẹṣẹ́. ọdún 7 ọdún 8 ọdún 10. Taye Currency àti Alhaji Pasuma Wonder wọn ò máa já. ìgbà mi. ọ̀pọ̀gun ọdún o 20 years. alábí ẹ̀fẹ̀rún ọlọ́wọ́ bá. gbogbo àwọn olólùfẹ́ Alhaji Pasuma Wonder wọ́n wá wò wípé Taye Currency tó wọ́n ń wò yìí dájúdájú eléyìí ọmọ gangan ni kò ń ṣerú o. ó pé 25 years láàrin 20 to 25. Isaac Taye Currency jáde dáadáa ó donílé ọmọ rẹ̀ di honourable. bọ́lá ń bá ṣọlá ẹ̀. ó wọ 28 years kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ o. ó ṣe wá jẹ́ wípé láti 93 ìgbà tó di jẹ́ 2024 ni wàhálà wá bẹ̀rẹ̀ láàrin Alhaji Pasuma Wonder àti Taye Currency. ta ló lè wí? wọ́yẹ́wọ́ lọ́wọ́ ta ló lè sọ bàtẹ́? gbogbo ẹ̀yin dẹ̀ ń dá sọ́rọ̀ Alhaji Pasuma Wonder àti Taye Currency ẹ̀ ṣọ́ra dáadáa. atẹ́gùn lọ́wọ́. wọ́n mọ̀ pé ọ̀kan wà lórí Black Cap yìí
wọ́n ń fọpọlọ pípé dá sọ̀rọ̀ lọ́rọ̀ mi ò bú yín o àmọ́ tó bá jọ bí èébú ẹ gbà bẹ́ẹ̀. mo tó sọ ni mo sọ. ẹni tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ ọlẹ̀ yìí ajẹ́ni tó ti gbé máìkì sẹ́nu rí tó ti kọrin rí tó bá dẹ̀ ti kọrin rí ìwọ náà wọ̀rọ̀ ara rẹ ṣó o dalẹ̀ ọ̀gá rẹ rí ṣé wà àtọ̀gá rẹ ò jà rí ṣó o sọ̀rọ̀ ọ̀gá rẹ lẹ́yìn. àmọ́ tá a bá ní ká wù dáadáa ọmọlúàbí ẹ̀gbọ́n alálùbáríkà ní Taye Currency jẹ́ sí Alhaji Pasuma Wonder. ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa níbi tá a bá dé yìí. fẹ́ràn bá lọ́mọ ọ̀kọ́ṣẹ́ tó bá lo 5 years lẹ́yìn rẹ tí ò dalẹ̀ rẹ yìn dáadáa o. tó bá lo 10 years tí ò dalẹ̀ wò dáadáa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó lo 30 years. àmọ́ ohun tí mò ń wò lórí ọ̀rọ̀ yìí àpèsè ń fẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Taye Currency sọ ẹ̀gbọ́n tiwa ni. ọba tó fún bọ́dí orí sẹ́ni bọ́dí. ó lọ́wọ́n kan ń gbà òun ọ̀wọ́n tóun jù lọ lọ́jọ́ orí ọ̀wọ́n tóun fi po àtọwọ́ jù lọ nínú olórin. wọ́n á ní ta ni ṣùgbọ́n ọmọ Pasuma ni. láwọn iṣẹ́ owó ẹ̀ oṣù pààrọ̀ bàbá. ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí di fàmí ń fà láàárín ẹ̀yin méjèèjì. ẹ jẹ́ ìran yín létí ẹ̀yin fans ọ̀gá ńlá Fújì àti Taye Currency. ọ̀rọ̀ tẹ́ ń fà lórí social media yìí láti bí ọdún 4 sọ́dún 5 òun ni Alhaji Taye Currency ti yọra rẹ̀. tẹ́ ẹ̀ bá gbàgbé láyé Arábàmbí. ibẹ̀ ló ti ń wò wípé ó yẹ kóun dá dúró tó pera ẹ̀ lápèsè. Taye Currency fẹ́ dá dúró ṣégò tó kó dá dúró ni. àwọn pàdé mi ló pọ̀ jù nínú fans Alhaji Pasuma Wonder. mo ta bá rò tọ́ ọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ. ṣégò tọ́ kó dá dúró ni. kò sáré wọ ọ̀fọ̀ nínú ilé bàbá sùn. Taye Currency fẹ́ dá dúró tòótọ́. èyí tó kọ́kọ́ ti ṣe. àmọ́ ìjẹ́rìí ayé òun ni ìjẹ́rìí ọ̀run ẹ jẹ́ àbẹ̀rù Ọlọ́run ọba mi. ọ̀nà tí Alhaji Taye Currency gbé ọ̀rọ̀ yìí gbà ó kù díẹ̀ káàtó. ó dáríwó òkìkí bọ́dà òkìkí ìdùnnú òkìkí tí gbogbo. fídíò yìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń bẹ̀ mi ìmọ̀ báyé Alhaji mu burúkutu. ẹni tí ẹ̀gbọ́n ló kọ́ bàbá sí rẹ̀. ọ̀rọ̀ yìí pọ̀ dáadáa ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. wọ́n ti gbọ́ Asian country kúnlẹ̀ lábàgàmì àlá. ọ̀rọ̀ yìí ni máyégún ilẹ̀ gbogbo yóò bá bàbá gbogbo wọn nídìí iṣẹ́ Fújì K1 the ultimate. wọ́n ní àgbà òní wà lọ́jà kórí ọmọ tuntun kó wọ́. ó pe Taye Currency wípé káì má ṣe bẹ́ẹ̀ mi ò ní kó má dá dúró àmọ́ ọ̀nà tó fẹ́ gbégbá yìí ọ̀nà tó ní agbára ni. torí fans kan náà ni Alhaji Pasuma Wonder àti Taye Currency jọ ń ṣí ẹ̀ dáadáa. àmọ́ tí Taye Currency náà bá rántí yóò rántí wípé olórin kan wà lágbolé Fújì lọ́jọ́ kìíní àná ó ní ọ̀gá nígbà tó dènà ọ̀gá rẹ̀ òbí náà wọ́n fáǹsì débó lórin ọ̀hún bá a ṣe ń sọ̀rọ̀ olórin náà kò rí bóyá kó ṣe rí mọ́ olórin Táyé ti ń gbọ́ dáadáa ni níṣẹ́ pa àlè dárúkọ olórin ọ̀hún àmọ́ àfẹ́ gbọ́n mi sí omi òtò. bàbá tiwọ́ ẹ̀fọ́ kan balẹ̀ orúkọ tó dé yìí èmi parẹ́ mọ́ láéláé. ó ní bàbá mi Máyégún àwọn pe Taye Currency pé díẹ̀ tó o bá fẹ́ kúrò lẹ́yìn ọ̀gá ńlá má fi jà kúrò. ọlọ́run bá bá máa ṣọlá. Taye Currency wá ní. ọ̀nà tí ó lè gbàṣọlá fún. wọ́n gbọ́rọ̀ sáṣíwájú lẹ́nu ó bọ́ sórí social media ó bẹ̀bẹ̀. ibi tó wọn náà là. ọ̀rọ̀ tó wọn fans Alhaji Pasuma Wonder ń dìmú nínú ọ̀rọ̀ Taye Currency rèé o ẹ wá gbọ́. omi ìdínà owó ṣe my brother. wọ́n ní Taye Currency sọ wípé ìfẹ́ ló bá yẹn. Alhaji Pasuma Wonder ó ń kọrin bíi Àkàndé Abbas. tí ọlọ́run wọn bá ogun lè bro brother. lọ́wọ́n fans kan bá jáde wọ́n túlé o. ọmọ Nàìjíríà ẹ̀ láìka bò sí ṣá. tìyàwó yín. ẹ má sọ̀rọ̀ ayíǹda lásọ̀yé lé mi lọ́rùn. tọmọládùn. ẹ̀yin ọmọ Nàìjíríà ń ṣàbòsí. wọ́n túlé wọn lọ wá. rẹ́kọ̀dù Alhaji Pasuma Wonder old life. wọ́n wá ti Alhaji Àkàndé Abbas papa. ká má parọ́ kíbọ̀ọ̀dù ń jọra ohun dáadáa wọ́n ń kọrin bákan náà ni. èmi ò ní parọ́ o. lẹ́yìn ní àwọn onílé. àwọn kan bá jáde wọ́n ní ọ̀rọ̀ tí Taye Currency sọ kò parọ́.
ilé ayé tá a wà yìí a máa ń wo èèyàn kan láwòkọ́ṣe ni alábẹ́ sọ. àwọn kan là wá wò nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ìjọba àwọn bàbá wa bíi bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà bá a ṣe ìbà forí adé o lájọ ń jí òwúrọ̀. àwọn bàbá wa kábíyèsí òwúrọ̀ làwà Adéwọyìn Adéwọyè ẹ̀yin bàbá wa ìbà forí adé o bọ́ra ẹni lẹ́nu àlá. àtọ̀wọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ kèmí Síkírù Àyìndé ọmọ Adékọ́lá kí n tó máa sọ ọba kan mo ṣe bà fọ́wọn àjòní lọ o. tún lálẹ́ tájọ́ ń jí lówó ọjọ́ kejì ìtara ni lójoojúmọ́. ẹgbẹ́jọ́ pọ́sibù yìí. ìkejì tọ́wọ́n fans Alhaji Pasuma wọn dà ń dìmú rè o alábí wọ́n ní kí ni túmọ̀ kó o lọ sọ lọ́jà tó ń sọ. balẹ̀ payàwó ẹni. wọ́n kà wọ́n pọ́ìntì yìí bíi méjì mẹ́ta gbogbo ẹ̀ pátá sábẹ́ mi sọ. lọ sọ fún mi lórí WhatsApp pé tó ò ní bábọ̀dá rẹ Táyé Currency sọ̀rọ̀ àti wọn. wọ́n sọ lọ́jà kó má jẹ́ pé Táyé náà yóò lọ jó lọ́jà o. ẹ má ronú bẹ́ẹ̀. débò bàbá ti dé omi nínú. mo jáde mo ṣe láìfù ẹ kúnlẹ̀ lọ. mo ṣe fídíò rìkọ̀dù tí ò ju 5 minutes mo jù sórí black app ó trend dáadáa lẹ́yìn balẹ̀. báyìí Alhaji Táyé Currency bá gbọ́ báyé yóò ṣàtúnṣe ẹsẹ̀ lómi o. bóyá ṣe. wọn ká má pàrọ̀ láàbí Alhaji Táyé Currency wọn ò sọ̀rọ̀ wọn dákẹ́ mo ṣe bàbá tó. kọ̀ọ̀kan wá ṣẹlẹ̀ níjẹta bá ń tọ́jú. Alhaji Pasuma wọn dà lọ sí ìlú Ìbàdàn àbí ìlú Ìbàdàn kọ́ pẹ́ bẹ́ẹ̀. gánlá fújì lọ perform pẹ́ bẹ́ẹ̀ mi kì í. wọ́n wá ń sọ̀rọ̀ ó ṣe mo bá. ọlọ́mọ tọ̀wọ̀n gbójúlé ọmọ wọn kan ó ń ṣe Táyé Currency dolóńgbò ọ̀rọ̀ yìí pọ̀. láàbí làbá kan. Pasuma àjọba ara kan. ọ̀rọ̀ yìí ni Táyé Currency gbọ́ o bàbá Yéṣùfù bàbá Honorable ọ̀rọ̀ yìí dunjú rẹ̀ pọ́n ẹ̀ mọ̀ kó tó fà á. ọmọ kan wà bàbá ti dé omi nínú. tó ń pè ní Tírì Lẹ́dà nílùú Ìbàdàn ọmọ òun náà ń kọrin bí ọ̀gá ńlá fújì wọ́n bá ní kòròdú ọ̀dá. Tírì Lẹ́dà wá gbọ́ o 2012. mi ò ní o má support Alhaji Pasuma Wonder ètò àmọ́ ṣọ́ra díẹ̀díẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ. a mọ̀ wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ a máa fi ń worúkọ ni ti dé omi ní. Tírì Lẹ́dà àdẹ́ẹ̀dẹ́ mìíràn jọmọ ètò. 30 years no be ṣeréṣeré o tá a bá yọ 30 years ọ̀lẹ́kọ̀ọ́. kúrò nínú ọjọ́ orí rẹ̀ Òròdú. Tírì Lẹ́dà díẹ̀ ní kù o. orin kúnlẹ̀ lábá kan mi àlàbí orin. ìkòròdú ni bàbá sùn ń gbé. ibẹ̀ ló kọ́lé sí. ibẹ̀ ló kọ́. látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ òun ní Tírì Lẹ́dà ti ń gun bàbá Yéṣùfù gàràgàrà lórí wípé ọ̀gá mi Alhaji Pasuma Wonder mi ò ní lajú mi ńlẹ̀ à ń fẹ́rù rẹ̀ kù lágbo ọ̀wọ́n olóṣèré à ń fẹ́rù rẹ̀ kù lágbo ọ̀wọ́n olórin nígbà tí bàbá wa King Saheed Òṣùpá ń kọ́ tí mo rí tọ́ndà ń sọ tí mo rí tọ́ndà ó yájú sí bàbá àmọ̀yọ́ wọn olórin tó jáde ń gbà yẹn ni wọ́n dàbò mórí lọ́tún lóṣè ni bó ṣe máa ń ṣẹlẹ̀ gọ̀gọ̀ ni. ọ̀rọ̀ Alhaji Pasuma Wonder àti Táyé Currency ó ti ń fẹ́ máa dàbí ọ̀rọ̀ Òṣùpá àti Múrí Tọ́ndà. wọ́n ṣe kòròdú ọ̀gá tẹ̀ tí láti alábí. tọdún tó kọjá. àwa gbọ́ ojú wa. àwa ò fẹ́ kọ́ àwọn ọmọ onífújì máa lọ sẹ́yìn a fẹ́ kọ́ àwọn ọmọ onífújì máa dèrò àná tó ń bẹ ní. tó jẹ́ ká gbẹ́tò ìkalẹ̀ wípé àdúgbò. Táyé Currency ó ṣe láìfù kan lánàá ibẹ̀ lọ́wọ́. láìfù ń burú jáì. dé lọ́mọ ṣe láyé ogún lé lọ́mọ. mo mọ̀ pé èèyàn ọmọ Ìbàdàn mo ní fàǹsì nìbàdàn dáadáa tínú bá ti ń bí yín ẹ máa ń ṣòpẹ́ ẹgbẹ́ yóò bẹ́ẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ àmọ́rọ̀ ayé ò rí bẹ́ẹ̀. ìdérí wọ́n ní ká ṣí ìdèlù wọ́n ní ká ṣí ìdèjò. wọ́n pè é ó bá jàre Alhaji Pasuma Wonder jẹ́ njẹ́ ó yí ọ olórí oko. ayé ò ní lísìn sí ẹ kakọ. torí wọ́n á máa fojú máa wò wípé ọ̀gá rẹ ni òun ló jẹ́ káyé tẹ́wọ́ gbà ẹ́ bàbá tún dé. ó gbọ́ ẹ̀gbọ́n. Alhaji Táyé Currency dẹ́dẹ́ mìràwọ̀ orí apẹ́ ti àlá abiola ọba kan ilẹ̀ omi ìdènà bàbá tún dé ní ìwọ̀pẹ̀ ó ṣe èsìkò mẹ́díà olórí oko bámúbámú fún gbogbo yòó. Alhaji Táyé Currency abiola à ń jèkuru kó tó nínú gbà ó tún gbọ́wọ́ rẹ̀ sáwo gbogbo brighton wá ní pé bàbá tún dé. Alhaji Pasuma Wonder fi ẹ́ wó lóńgbò ṣùgbọ́n wà láyé ń gbà yé Múrí Tọ́ndà tó mọ̀ kan tí King Saheed Òṣùpá tí wọ́n fojú Múrí Tọ́ndà rí Múrí Tọ́ndà ló béèrè fún nígbà náà lọ́hùn-ún torí a ò ní parọ́ o ohun tí ọ̀rọ̀ Múrí Tọ́ndà tó fi yàtọ̀ sọ ọ̀rọ̀ Currency mo fẹ́ kẹ́ ẹ̀dìmú gbogbo ẹ̀yìn olólùfẹ́ Alhaji Pasuma Wonder wọ́n ní kẹ́lẹ́ ẹ jèbùrẹ́ o wọ́n sì lè jó. ẹ̀yin ọ̀gá ńlá PFC ẹ jèbùrẹ́ ìyá 2012 fara mi. gbogbo
ìgbà tó gún lé dáadáa nídìí iṣẹ́ fújì gbogbo ìgbà tí wàhálà wà nídìí iṣẹ́ fújì Alhaji Taye currency gbàbọ̀dì fàlájì Pasuma wọn dàrí o ibi tí mo ti respect Adébísí nìyẹn. gbogbo Yorùbá kọ̀mẹ́díà wọ́n lé òní kó ṣe MC ìgúnlẹ̀ lágbàgà mi Àlàbí. ọ̀rọ̀ múrí yàtọ̀ sọ̀rọ̀ currency o. bá ti dé omi ìdùnnú. nígbà tí ogun le tó le mọ́ Òṣùpá ẹ gbọ́ ni Alhaji múrí tọ́ndà ṣe kínni tó yọwọ́ sẹ́yìn tẹ́ ẹ̀ bá gbàgbé Disney lọ ti ṣe láìfù náà. sọ̀rọ̀sọ̀rọ̀ làwa ọmọ olórin ni wá àmọ̀tàn. ọwọ́ náà ló gbóòrùn wọn kábàánú ẹni Ọlọ́run bá fi sípò ńlá ẹ má ṣe kú orí Ọlọ́run bá tó ó bá Ọlọ́run ẹfọmọdé síbẹ̀ ó bá Ọlọ́run àgbàlagbà ló máa ń lò. ẹ̀yin tèmi àlọ́rọ̀ yìí á tàn yẹ́bẹ́yẹ́bẹ́ á fà á já. gbogbo ayé là ń mú ẹlòmíì. Alhaji Pasuma Wonder ẹ bá ń ṣí ètò yìí kó kun Alhaji Pasuma Wonder lára. ọ̀gá ńlá fújì ọmọ ìyàwó ànábì ọmọ àdíjàtù kúbúrà ẹ bá ń ṣí ẹ yìí dáadáa. Taye currency o mi ò pè ẹ́ fún kú o mi ò pè ẹ́ fọ́rùn kó o má bàa dẹni àná ni mò ń bá ọ sọ. Alhaji Taye currency o mi ò fẹ́ jẹ́ ó dẹni àná ayé àkámárà ayé tí ń ti nípa tí ń yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ẹni mo ń bọ̀ wá ẹ má kúrò ẹ jẹ́ ń dẹ́ka ìpolówó ọjà ẹ dúró síbẹ̀ mo ń bọ̀ ná. Fuminique integrated service. We are always at your service. Fuminique integrated service. We are always at your service. Fuminique Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminique Integrated Service is the best for you. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service. We are always at your service. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí Oníléré kò sí kan méjì tí mo ṣe wá bíjú pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara alẹ́ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM. àwọn ọ̀sẹ̀ kò wọlé mọ́ báraka tájà kò wọlé làbàkà o lójú ọ̀nà o. ẹ̀yin tí wá. iná gbóni fẹ́ǹtì. káàbọ̀. tí ò wọlé wọn orúwọ́ dára rẹ gbogbo wa. ẹ̀yin tí wá mo kí yín o. ọ̀rọ̀ Alhaji Pasuma Wonder àti Taye currency àátọ̀ mọ́lẹ̀ sí. bàbá tí mo náà dé kákàtún bá fẹ́ làbàkà òkúlẹ̀ làbàkà alàgbà máa ta ọgbà fọlọ́. ẹ bá ń sọ fún Tírì Lẹ́dà pé kó ṣe jẹ́jẹ́ mo mọ̀ pé opportunity lélẹ́yìí jẹ́ fún Tírì Lẹ́dà láti gòkè àbíjọ́ wò láti gbórin Tírì Lẹ́dà bíi sẹ́yìn bọ́dí orí. ọ̀rọ̀ currency wá dàbí ìgbà tí. tọmọdé òrí tọkà òrí arúgbó òrí tọmi dán orí. ní ọkàn jí láàárọ̀ kó bá dredging ní iwájú ilé rẹ̀ dredging tó pure gidi kọ́ wá gbé símẹ́ǹtì tó gbé sẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ kí ló kù kò kàn gbé bíríkìlà ló yá máa yọ blọọkù ó yẹ yọ blọọkù lẹ́ máa mọ́lé lọ
bí yẹ̀pẹ̀ bá ti kúrò àti súnmẹ́ǹtì ṣe lè òní kọ́ ni. àìtí lọ́pọ̀ tó ní tí. àmọ́rọ̀ tá à ń sọ ni wípé gbogbo ẹ̀yin fans Alhaji Pasuma Wonder ẹ má fi ọ̀rọ̀ Taye currency ẹ má fi gbé tí ọ̀rọ̀ múrí thunder o ó yàtọ̀ síra wọn. gbogbo ìgbà tí wàhálà ń ṣẹlẹ̀ lágbolé fújì Taye currency dúró ti Alhaji Pasuma Wonder dáadáa. ó kàn jẹ́ wípé èèyàn ò ní rìn kórí má mi. Taye currency wá ń sọ̀rọ̀ kan nínú live tó ṣe lánàá. Alhaji Taye currency wá gbọ́ o. tó sáríwó ọ̀fọ̀ nínú ilé bàbá Suwe. ọmọ tá a bá fẹ́ jẹ́ kó tẹ́. ọmọ tá a bá fẹ́ jẹ́ kó ṣubú ní bá a ṣe gbé. ṣẹlẹ̀ jí bọ́lá. àjùlọ ló ń wò yẹn nǹkan tí Alhaji Pasuma Wonder fi jù ọ́ lọ fi hàn án. wọ́n máa dáríwó. ó rí pé gbogbo bó o ṣe ń kọrin tó o sọ̀rọ̀ yìí. kí bọ́dà. Alhaji Pasuma Wonder ò sọ̀rọ̀ kankan. ìdí gbogbo. ó wá bá ẹ nìbàdàn ó wá sọ̀rọ̀. kọ́ bàbá Suwe. ìyẹn ni wípé ọ̀gá lọ̀gá ó máa jẹ́ ọ̀gá ńlá fújì ṣé ò fújì. kọ́ bàbá. ọmọ ìyàwó ànábì countries. nínú ilé rẹ ló ti bu ọ lẹ́gbàá. country fún. ọmọ mi ní nílé kí n tó nà án. wọ́n ní lágbájá ju ọ lò ní díẹ̀ ní. ẹ máa ṣe o. ó ní kẹ́ẹ̀kọ́ gbá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Alhaji Taye currency. Taye kọ́rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ dùndú tó ti ń ní atajù tátà rẹ̀ bá pọ̀ jù ó padà tẹ́ ẹ̀. ó wá ń sọ wípé Alhaji Pasuma Wonder fi ẹ́ ń wó lóńgbò kò ṣe ní fi ẹ́ wó lóńgbò. ilé bàbá Suwe ti ń dẹ́. ìwọ náà gbóni tó o kọ lọ́jọ́ tó o kọ́kọ́ sọ̀rọ̀ yìí. ilé ìkílẹ̀ kọ́ téèyàn kan ò kọ́ rí àmọ́ kílẹ̀ bí téèyàn kan ò bí rí. bẹ́ẹ̀ ṣe ń gbowó lọ́wọ́ àwọn gómìnà làwa náà ń gbowó lọ́wọ́ àwọn gómìnà ẹ lọ sọ lọ́jà àbí kí n lo ohun eyín Alhaji Taye currency èmi ò bá yín jà ìfẹ́ tí mo ní sí Alhaji Pasuma Wonder mo yìí ní sí i. ìyá 2012. ẹ lọ sọ lọ́jà èèyàn ọmọ mi ẹ bá ń gbé ni ẹ lọ sọ lọ́jà ẹ lọ sọ lọ́jà ilé ìgílà gan tẹ ọkàn ò kọ rí Taye currency ọmọ òṣèlú àádì ògùnlé ilé ìkó lẹ́kọ́ ta ò kọ́ rí o àmọ́ òun lẹ́bí tábì rí Alhaji Taye mi currency o ṣeun àbí báyìí kọ́kọ́ nìyẹn ilé ìgílà ẹ̀kọ́ tẹ ọkàn ò kọ́ rí níbo lẹ́dẹ́ kan táàgọ́ òde rí níbo lẹ́dẹ́ táòdè rí wọn ò pé ṣé currency lè lè àbí nǹkan míì ti dé báyìí. ó sì pariwo ẹ lọ sọ lọ́jà ẹ̀yin ọkùnrin ẹ sọ lọ́jà ẹ̀yin obìnrin ẹ sọ lọ́jà bó ṣe máa ń rí nìyẹn. ọlọ́run kò forí já àyà ọ̀hún. nígbà tí gbogbo wa ti tọ́dọ̀. wọ́n ń sọ fún àwọn fáǹsì Pàṣọ pé kó lọ sọ lọ́jà tó mọ̀ wípé àgbàlagbà onílàákàyè tó bá máa bọ́ ọmọdé wí yóò ní sùúrù láti fọ́. ọmọ mi ni ọ́ ọmọ mi ni ọ́ ọmọ mi ni ọ́ ká má pààrọ̀ ọmọ ló jẹ́ sí Pàṣọ. sórí pé nǹkan tí bàbá fi jọ ọmọ lòun ṣe kékeré Taye currency sọ lọ́jà sọ lọ́jà ẹ lọ sọ ẹyọ ọkùnrin ẹ sọ lọ́jà pé Pàṣọ ti bọ́mọ ẹ̀wí ẹ lọ sọ lọ́jà ó ti pe Taye currency lólóńgbò ẹ lọ sọ lọ́jà ó ti pe Bísí lọ́mọ lọ́ngbò Adébísí má ṣe bínú torí Ọlọ́run nǹkan tó bèrè ló gba àwọn ẹsẹ̀kùn ẹ̀jọ́ ń gbọ́ Adébísí ìṣubú ẹ̀yà sọ̀lọ́jọ́ sẹ́ẹ̀. Taye currency ẹ má yóò tán kẹ́ ẹ máa wá bẹ́kùnbẹ́kùn. àwọn ẹni tó gòkè kò sẹ́yìn tó mọ tó ń jẹ́ lọ́wọ́ Pàṣọ. tọ́ba ní lágbájá jù ọ lọ ọmọ ìyá mi ó jù ọ lọ ní o tájú ni lọ́ba ṣẹ ni a máa ń fọgbọ́n kọ́ ọ ni. ó bá ń ná lọ lọ́wọ́. ó gbọ́ ọ̀nì àlàbẹ̀. tí táníkà bá lòun fẹ́ bolówó jà tí ò bá ṣọ́ra yóò jàjẹkùn ìyà. mo gbédè tó sọ torí pàwọn náà kọrin dáadáa oní tó o bá ní kó sọ̀rọ̀ orílẹ̀ á dàrú Alhaji Taye currency bó sọ̀rọ̀ dọ̀la wọn á kàn gbẹ́ni ẹ̀yìn Pasuma aláyé ó wà o. oríṣi wọn lábàṣọ wáyé. kò sọ̀rọ̀ tó bá ń kó o sọ má lísìn sọ́wọ́n tó sọ lórí social media
ó fẹ́ fi ìràwọ̀ trend ní tó bá fi ìràwọ̀ rẹ trend nǹkan burúkú ni ó ṣẹlẹ̀. kò wọlé mọ́ báraká. Alhaji Taye Currency jẹ́ ń pè é ṣàkíyèsí kan. Igi ńlá ni Alhaji Pasuma Wonder. Gbogbo wọn àtùsùpá ṣe jà tó. Torí pé àwọn méjèèjì ò wálẹ̀. Àkàndálọ̀ wọn méjèèjì. Tẹ́lòmíì bá dánrú ẹ̀ wò. Gbé iṣẹ́ ni ìfẹ́ dá sí tòun àbí kí ló fẹ́ sọ? Ṣíṣe tí o lè yí, bàbá tí mo náà dé, kákàtún bá fẹ́ làbàkà, òkèlè làbàkà, alàgbà máa ta ọgbà fọlọ́. Oṣù bàrẹ̀ rẹ̀, ọba tó ń pín bọ́dí orí, sani bọ́dí orí, sọkùnrin orí, tóbìnrin orí, tọmọdé orí, tàgbà orí. Arúgbó orí tó mi dán orí, táyì jẹ̀rún ẹ̀, táyì oríṣẹ́ owó ẹ̀, oṣù parẹ́rẹ́ bàbá. Èmi gbórúkọ lóhùn tóbi kúnlẹ̀ lábàgà mi àlábí mo ta ọ̀dà fọlọ́. Lórí bàbá tiwé, bàbá tí lọ́ mi. Ẹ máa pè ẹ̀yin tẹ́ bá nǹkan jẹ́ ẹ máa pè kí ló kàn tó ń dá sí kí ló kàn yín. Láti pàdé ojú. Ṣé ẹ mọ Pasuma ni? Àwa mọ Alhaji àmọ́ mánéjà àwọn dáadáa. Adèmọ̀ Alhaji Taye Currency ẹ̀yin ṣọbọlé yọ sọ ẹ̀yin tọ́pẹ́ ẹ̀dá wọn mọ̀ ẹ̀yin tẹ́ rí wọn rí. Ẹ wàá jáde sórí social media ẹ máa pariwo. Láàgọ́ ọkọ láàbá. Ṣé tí Taye bá ṣubú ṣé ó dùn mọ́ yín nú ni? Tábà ní pàdé. Ẹ lẹ́ ń gbèjà Taye Currency. Ẹkùnlé fún Brighton. Àbẹ́ èlògan lẹ fi ń pe Currency láàrin ọdún kan. Ẹ pariwo wá. Eléré ńlá ni Taye Currency táwa fi ń proud pé kò gbọdọ̀ ṣubú. Kò sáríwó. Inú yín ti ń dùn Currency náà sọ̀rọ̀ pàṣẹ ó sọ̀rọ̀ àbí. Ọ̀pọ̀ nínú. Ẹ kí gbogbo ẹ̀ dàrú àmọ̀rú yín. Èyí tó kọ́kọ́ ti ṣẹlẹ̀. Èyí tí mo lá. Bọ̀dá òpònú kan ló pè sórí kọ́ọ̀lù ńsìn ẹ ponú sà. Ọ̀fọ̀. Láyé yín tẹ́ fi kú tẹ́ ẹ bá pè mí ń ṣe pè fún yín ni. Ìwọ padà jí bọ́. Mẹ́ńtẹ́ ń pè ní. Ẹnu mi ká ó tó sọ mo ṣe ń sọ. Òkìkí. Mi ò ń dá sọ̀rọ̀ tí ò bá kàn mí. Tí ògbórúkọ bàbá sílẹ̀ nílùú òyìnbó, wọ́n ti gbọ́ ẹni tí ògbórúkọ bàbá sílẹ̀ l'African countries, wọ́n ti gbọ́ Asian countries. Abẹ́rò pé mo jẹ́ òwọ̀n bébì sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́rù máa ń bà. Ọ̀rọ̀ ká mi lẹ́nu mo mú tọ́rọ̀ ń jẹ́ mo mọ nǹkan tọ́rọ̀ ń dè nílé ilẹ̀ ọ̀rọ̀. Tá a bá dórí ìta ọ̀rọ̀ mẹ́ta lọ̀rọ̀ ń pín sí. Ẹ já kúrò lórí ìta àbàwọ̀n. Happy Pasuma ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Ọdún tó ayọ̀ tó bá ọgbẹ́ pọ̀gbà lọ́wọ́ mi ó bọ̀ Brighton. Ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Bàbá tí lè omi. Alhaji Taye Currency. Ilé bàbá. Ohun tó o béèrè fún òun lọ̀gá rẹ wá ṣe fún ọ. Ìwọ tọrọ tí ń bá ń sọ èyí tí ò bá tẹ́ ọ lọ́rùn lọ sọ lọ́jà. Orí yín burú fa. Àbórí yín ò pé ni. Èmi ń sọ̀rọ̀ yàn kan ń pè wọlé. Ṣé o fẹ́ jóná tẹnutẹnu ni? Ìkòròdú ọ̀gádẹ ti ya 2012. Bàbá ti wá ẹ̀fọ́kàn balẹ̀. Orúkọ tó dé yìí. Tọ́mọ Adékọ́lá bá ń sọ̀rọ̀. Láéláé. Ọ̀rọ̀ tún ti lé agbára lókè wá ni. Àwọn ẹlòmí. Alhaji Taye Currency. Bàbá lórúkọ. Adébísí o. Ẹ̀yin ti Ìbàdàn nílé Olúyọ̀lé. Ẹ bá ń pè dáadáa. Ṣọlá fún. Ẹ bá ń sọ fún Currency pé kó ṣe jẹ́jẹ́. Ìràwọ̀ rẹ̀ ti ń lọ sókè. Ayé ń fẹ́ Currency má dẹni àná mo bẹ̀ ọ́. Mo tọ̀ wọn olórin kan tó bọ̀gà wọn jà lọ́jọ́ kìíní àná. Ó bá yé wọn ṣe rí. Mi ò gbàdúrà àrù rẹ̀ fún yín wà láìsàláì súnmọ́ mi láì. Tó bá ń sọ̀rọ̀ olórin tí mo nífẹ̀ẹ́ sí dáadáa wàláì mo fi gbogbo nǹkan tí ń jẹ láyé mo fi bora. Taye Currency wà nínú wọn. Mo máa ń gbọ́ ni kò ń ṣe pé mo nífẹ̀ẹ́ sí. Tẹ́ ẹ bá ń gbọ́ alágbára kò lè bẹ́ẹ̀gùn jà láéláé. Alágbára kò lè bẹ́ẹ̀gùn jà gẹ̀ sọ fún. Àfi tó bá fẹ́ láàfẹ́ rí o. Àfi tó bá fẹ́ láàfẹ́ rí. Wọ́n sọ láyé ìgbà kan. Wọ́n ní Samson alágbára tí bẹ́ẹ̀kùn jà ọmọ kò ṣojú omi o. Èmi ò mọ̀ nígbà yẹn o kò ṣojú omi o. Currency ló kọ́. Táwọn ronú àti payàwó náà kúnlẹ̀ lábàgà mi àlàbí ẹ̀sọ́ fún mi. Ẹgbẹ́ tó bá síbò ní ìṣúra. Alhaji Taye Currency dẹ́ẹ̀dẹ́ mìràwọ́. Ohun tó o béèrè fún rèé o. Torí gbogbo olórin àwa sọ̀rọ̀sọ̀rọ̀ aláṣẹ ni wá.
àǹtó àṣẹ láàṣẹ ń gbé nínú wa torí pé ọ̀rọ̀ lórin orin lọ̀rọ̀ àbáànú wa àṣẹ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ṣòro sọ̀rọ̀ sí a sọ tá a bá sọ̀rọ̀ sínú ayé ẹlòmíì yóò lẹ̀ mọ́ lórí pẹ́kípẹ́kí ni torí pé àṣẹ Elédùmarè ní ń bẹ nínú wa. Alhaji Taye kọ́rẹ́nsì ẹ̀yin lẹni kó lọ sọ lọ́jà. Ọlọ́run ló mọ irú iṣẹ́ tẹ́ ẹ wẹ̀ kẹ́ ẹ tó bọ́ sórí stage lọ́jọ́ náà lọ́hùn. Ọlọ́run ló mọ irú àṣejẹ tẹ́ ẹ jẹ láàrin èmi àti yín. Ọlọ́run ló mọ orí nǹkan tẹ́ ẹ sà sórí. Àwọn iṣẹ́ gbígbóná kan wà tó bá fẹ́ dáhùn lódì ló máa ń fẹ́ dáhùn sí. Kúrò ń bẹ̀ ẹ́ ná. Pàṣẹ òṣèré ń bẹ̀ mọ́. Ẹ sọ bẹ́ẹ̀ wọn lẹ́yìn bá lè ṣe irú ẹ̀ bá ṣe o. Ẹ máa ronú. Tó o bá nírú ọ̀gá bíi Pasuma máa pọ́nlé. Ní gbogbo ìgbà tó ń pariwo lọ máa sọ lọ́jà Alhaji Pasuma wọn dákẹ́jẹ́ kò sọ̀rọ̀. Báńkì ojú yọmí ní kí. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ Alhaji Taye kọ́rẹ́nsì dáadáa ẹ bá wọn wí ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ̀mí kí n jò. Ẹ̀yin tẹ́ ẹ bá jọ̀tẹ̀ Taye kọ́rẹ́nsì tẹ́ ẹ jọ̀ta rẹ̀ ní kẹ́ ẹ má pè ṣàkíyèsí o. Àmọ́ ẹ sọ wípé mo sọ o. Wọ́n yìí ń padà bọ̀ lórí ètò yìí ó lè má jọjọ́ kan ó lè má jòṣò kan ẹni mo wí bẹ́ẹ̀ o. Bàbá ti di ẹ̀mí nìyàn. Ẹ̀yin ìyá wa lórí Black App mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Alhj FM yìí. Ẹ̀fọ́ dálé yín lórí. Ètò bẹ́ẹ̀. Bàbá wa Kọ́lá olóòtú ọmọ àdábànìjà ẹ pé Taye kọ́rẹ́nsì ṣàkíyèsí. Àgbà ò ní wà lọ́jà kórí ọmọ tuntun ń wọ́. Ògo Ìbàdàn rẹ o. Ògo Ìbàdàn tó ń ṣáná tó ń tanná tó ń dùn fún gbogbo aráyé ní Taye kọ́rẹ́nsì. Ògo yìí ò gbọ́dọ̀ wọ̀kù. Ìkòròdú ni bàbá sùn ń gbé ibẹ̀ ló kọ́lé sí. Bàbá Kọ́lá olóòtú o. Bàbá wa lè jẹ́ ẹ pé Alhaji Taye kọ́rẹ́nsì ẹ pè bí ọmọ sí bàbá ẹ bá sọ̀rọ̀ àbí yóò wá dùn mọ́ yín ní àṣọwọ́n lẹ́yìn ìjà yìí nǹkan tí ó ṣẹlẹ̀ ò ní dà tíjà bá kọ́kọ́ ṣẹlẹ̀ wọn kan yóò fi Taye kọ́rẹ́nsì pawó mo mọ̀ wọ́n dáadáa lórí Black App yìí mo mọ̀ wọ́n dáadáa lórí Facebook àtòrí YouTube wọ́n fi Taye kọ́rẹ́nsì pawó àmọ́ lẹ́yìn àríwó ńkọ́ lẹ́yìn ìbákúbà àti dikúdi kí ni ó padà ṣẹlẹ̀ sí Taye kọ́rẹ́nsì ohun tó ìwà ń rí rèé wọn lòun tágbàlagbà bá rí tójú rẹ̀ fi jìn tójú àwọn ọmọ kéékèèké sì ń bá rí ojú náà yóò relé. àṣìlá àgbáńkà ọ̀rọ̀ bọ̀ kí bá torí ẹ̀sọ́ ìní ṣe tó o bá ń gbọ́ adákẹ́jà bí èṣù Alhaji Pasuma ọ̀dẹ̀ má bínú o. torí pé àwọn tèmi náà. tó o bá ń bú Pasuma kò ní fún ẹ lésì. ìlàkóṣogbo tó wà o. adé ò tẹ dáadáa ẹni tó mọ̀ jájà ni Alhaji Pasuma wọn dà ọgbọ́n ọ̀nú ọmọ àgbà ọmọ ìyá wa Àdíjàtù Kúbúrà kọ́lọ́wọ́n bá mi dẹ́lẹ̀ fẹ́ ni rí. tèmi náà sọ pé ilé wà lọ́jọ́dọ́ tí ò sí lẹ́kọ̀ọ́ lè mọ̀ àmọ́ jọ́tà Alhaji Pasuma wọn dà bá rí ta léètì ìlú ọ̀mí o. òun ló ṣẹlẹ̀ nìbàdàn yìí. ó wá sọ statement kan ẹ̀gbọ́n wa Taye kọ́rẹ́nsì ó ní ó dùn ọ́ ó máa ń dùn yan ọmọ téèyàn bá nífẹ̀ẹ́ sí dáadáa tó bá dojú ọ̀gá rẹ̀ ó máa ń dùn gá ìwọ náà gbà á mọ́ra dáadáa ojoojú Alhaji Pasuma wọn dà ká má parọ́ kò yẹ kó jẹ́yìn nígbà tí nǹkan lè tíjà wà ńlẹ̀ ṣerú eléyìí èdì wo leléyìí ẹ̀fún wo leléyìí. Taye kọ́rẹ́nsì yìí ni màmá. ẹ bá ń pe màmá Taye kọ́rẹ́nsì ṣàkíyèsí. ẹ̀yin abiyamọ ayé o. ẹ̀yin abiyamọ ayé. ẹ bá ń pè ya Taye kọ́rẹ́nsì ògo yìí ò gbọ́dọ̀ wọ̀kù. ohun tí mò ń rí yìí. tí n bá ti wà nídìí iṣẹ́ yìí àfa ńlá ni mi. ẹ gbàgbọ́ yá ṣe o. bórí bá ṣe wọ́n la ṣe máa gbọ́ bàzọ́ torí spirit lórí bàzọ́ yín bẹ́rẹ́. ẹ pariwo yá ṣe o. ọmọ mi jí wọ́n lọ́la bàgà mi Àlàbí òṣè balógun. ó dàbí ìgbà téèyàn bá ń sọ̀rọ̀ kan ni. fújì iná kárẹ́.
ẹ wo Òṣùpá King Saheed Òṣùpá wọ́n kọrin kan lọ́jọ́ kan wọ́n ní gbogbo ọ̀rọ̀ tọ́wọ́n bá sọ wọ́n ní kẹ́ ẹ máa listen tí ò bá ṣe lónìí ta ló mọrin yẹn ẹ mọ̀ àwọn pìrìsẹ́ńtà tí ò mọrin ṣáà lọ tún kan ẹ lọ tún ṣẹ́kọ́. àṣẹ ọ̀rọ̀ ń gbénú mi bí òòṣà ìmísí Ọlọ́run tó dájú mo fi ń sọ̀rọ̀ tí bá ti sọ̀rọ̀ gbogbo ayé ẹ kíyèsí tí ò bá ṣẹ́ lónìí yóò padà ṣẹ́ lọ́la. ẹ bá ń pe màmá Táyé Currency abiyamọ torí pé ìjà yìí ti fẹ́ ṣẹlẹ̀ láti bí ọdún 7 sẹ́yìn. ìyá yìí ní òpin Táyé Currency má ṣe báyìí nígbà ara bá ń bí Táyé Currency lòun ò já ara bá ń bí o gbà pèsè lòun fẹ́ jẹ́ ìgbà yìí ni wàhálà yìí ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tán ẹ súnmọ́ bí àwa ń mórí àmọ̀rọ̀ ó yé wa yékéyéké. balógun ní ìfúnjì yíyẹ òun lájọ ṣe. ìjà Alhaji Pasuma Wonder àti Táyé Currency ibi arábàmbítù ló ti fẹ́ bẹ̀rẹ̀. Táyé Currency yarí ó ní mi ò ṣe arábàmbí o ọpẹ́lọpẹ́ ẹ̀yà Currency. màmá yìí ló pọ̀ ọmọ rẹ̀ wípé káì má ṣe bẹ́ẹ̀ àyọjẹ láyé gbogbo àkàlà di nọmba 1 láyé kí là ń bá ká bó o bá di nọmba 2 tó o bá ń rí gbà ló pè rẹ̀ kí láǹfààní nọmba 1 tí ò ní lówó lọ́wọ́. gbogbo àkàlà di pírẹsidẹ́ǹtì yìí àṣà lórí black cap yá mi ń bo fún mi sí àṣẹ ẹ ṣeun gan ni màá mi. àní gbogbo wa kọ́ là á di gọ́fúnà gbogbo wa kọ́ là á di sínétọ̀ ẹlòmíì ò ṣe pírẹsidẹ́ǹtì kò ṣe sínétọ̀ àmúwó tó ní gọ́fúnà lókun ò gbọ́dọ̀ tẹ́rì sí. lápẹẹrẹ ẹ bá ń wo Dangote ẹ bá ń wọ̀ Tẹ́dọ́là ṣé Dangote jẹ́ pírẹsidẹ́ǹtì Nàìjíríà ni owó tó wà lọ́wọ́ rẹ̀ ẹ wò tí gọ́fúnà tó bá gbé sí yóò pa lórí. iṣẹ́ fúdù everybody láti gbẹ́sẹ̀ lárugẹ ní pàtó torí tó ní bábá pé báyìí làkú fọ́ ayé bá pè ní pàǹtí ẹ̀yà ọmọ bàbá olóyè sílẹ̀. ó tún yá ìjà ẹ̀ tún fẹ́ ṣẹlẹ̀. akílẹ̀ fọ́nì ìfújì ìgbà. ìjà yẹn fẹ́ ṣẹlẹ̀ léyìí tó hàn sí gbogbo ayé ńgbà yẹn ni ọ̀gá ńlá. ẹ̀sìn ọmọ náà ọ̀yà dúró. àtàgọ́nsì ni èmi ò ṣọ̀gá ńlá o èmi ò ṣọ̀gá ńlá tu àbí ó ní mi ìṣọ̀gá ńlá tu báyìí ló dúró tán gbà pé àpẹ́sìn lòun fẹ́ máa jẹ́sẹ̀. ó dúró tán gbà yẹn tó sọ dáadáa. ó lóun ò ṣọ̀gá ńlá tu alápẹ́sìn lòun fẹ́ máa jẹ́. gbà yẹn ni sáfẹ́jọ́ gba ọ̀gá ńlá tu. tẹ́ ẹ bá rántí ọ̀gá ńlá tù Táyé Currency ló yẹ kó jẹ́ àmọ́ nítorí àpèsìn tó lòun jẹ́ yìí tí ọ̀rọ̀ yìí fẹ́ fa wàhálà lásìkò yìí Alhaji Pasuma Wonder wá ṣàgbà fún ní sùúrù dáadáa. sáfẹ́jọ́ àmàmà tó wà nílùú òyìnbó tó ń wálé ẹ̀ ṣáàmọ́ sáfẹ́jọ́ òun ló gbọ̀ngàn ńlá tù lọ́jọ́ náà lọ́hùn-ún. yà Currency tún pe Currency ká ibi tó gbà gòkèrè má gbàbẹ̀ ṣubú wọ́n parí ọ̀rọ̀ ọ̀hún sílesíle. wọ́n sọ bẹ́ẹ̀ tá a bá sọ pé sí táwọn yẹn lọ́ máa dúró sí Ajíbọ́lá lábàkàmì Àlàbí. Alhaji Taye Currency mi ò ní ẹ má dàá dúró o tọmọdé bá lọ́kọ yẹ kó lọ́kọ tó bá tó ládàá yẹ kó ládàá ọmọ tákì. àmọ́ ẹ má fi jà ẹ má fi fọ̀dọ̀ Alhaji Pasuma Wonder dálẹ̀ ẹran ti fáǹsì kan náà tẹ́ ẹjọ́ ń ṣí ẹ̀ yóò pa yín lára o. akẹ́sẹ̀rẹ́ ni. ọ̀rọ̀ tá à ń sọ lórí ètò yìí ẹni tó bá ní kí là ń wí ẹ wọpọlọ onítọ̀hún dáadáa. Currency ò fún mi lówó mi ò jẹ lábẹ́ Currency Paso ò fún mi lówó mi ò jẹ lábẹ́ Paso ìfẹ́ tá a ní sí wọn la ṣe ń sọ̀rọ̀ yìí. ṣé pọ́n ní jẹ́rẹ́ la pọ́n lẹ́kùn sí Paso. tá a bá sọ wípé mò ń lẹ̀ sábẹ́ èèyàn kan. máa jọba fújì lórí lọ́la Paso. ìlágùn mi àtòrè tọ́lọ́wọ́n bá mi kọ́ mọ́ mi àtọ̀wọ́n olólùfẹ́ mi ló gbé mi débi tí mo wà yìí. bẹ́ẹ̀ bá máa sọ pé bákan lòun Alábí wàá máa gbìyànjú ìwọ bá lọ máa sọ pé
ìwọ tó o bá ti ń jẹ́ sẹ́kọ́ńtò kínní kan ìwọ tó o bá ti ń jẹ́ kínní kan tù ìwọ tó o bá ti ń jẹ́ ọmọ lágbájá kan tó o bá fẹ́ kúrò ńbẹ̀ má fi jà kúrò ó máa ń léwu dáadáa torí pé ààrẹ òun ọ̀gá ẹ̀ tó ń wòye ó ti ṣe ẹ̀ fáǹsì lára wọn. gbogbo nǹkan tó o dì lé ní Alhaji Taye kọ́rẹ́ǹsì àwọn fáǹsì Alhaji Pasuma wọn dà ló gbé ẹ débẹ̀ mo fẹ́ òótọ́ ọ̀rọ̀ máa ń korò. bàbá ti tọ́jú sílẹ̀ bọ́dọ̀ wá o tọ́jú aláwọ̀ máa di bàrí mọ́lá ọ̀tọ̀. ibi tó o dé lónìí Alhaji Taye kọ́rẹ́ǹsì àti ilé àtọ̀nà àmọ̀ pé ẹ̀dá kan ní ó ṣe sábà bí ẹ̀dá kan láyé àmọ́ rántí o tí ò bá sún ní sábà bí yóò lè má débi tó ń lọ bọ̀rọ̀. wọ́n ṣe Taye kọ́rẹ́ǹsì nìkan ló ń kọrin bíi Pàṣọ nígbà náà lọ èyí tẹ́ ẹ bá ti ń gbọ́ fújì ẹ rántí. ọlọ́run ọba ló fàánú ló fi sí Alhaji Pasuma Wonder lọ́kàn ló fi wò wípé eléyìí ọmọ mi ni ọmọ mi ni ọ́ ọmọ mi ni ọ́. ọlọ́run máa pa àná. ọlọ́run Alhaji Pasuma yìí máa ṣe ẹ̀ náà. àwa ń pè yín Alhaji Pasuma Wonder ẹ wọlá màmá wa lálùbáríkà torí mo rántí ìgbà tí màmá wà láyé Alhaji Pasuma Wonder tí màmá bá bá yín sọ̀rọ̀ ẹ máa ń gbọ́ ni ẹ wọlá àtìyá wa Àdíjàtù Kúbúrà ẹ wọlá àtàlùkùrán torí pé ẹ máa ń bọ̀wọ̀ fálùkùrán dáadáa ẹ jọ ẹ bá ń ṣí ẹ̀ṣọ́ ìkókún Alhaji Pasuma Wonder lára. Pasuma làbáìkà ọ̀rọ̀ tí bá kúrú ẹ̀sọ́ ìníṣẹ́ ọ̀gbẹ́. ẹ wọlá ipò tí ìyá yín wà tó jẹ́ wípé lọ́dọ̀ Ọlọ́run tèmi mọ̀ ìyá yìí ń gbàkẹ́ ó ń gbàgẹ̀. ẹ wá wọlá àyà yìí ẹ fi Taye kọ́rẹ́ǹsì ilẹ̀. Alhaji Pasuma Wonder ẹ ti pọ̀jù eléyìí lọ nínú ayé bàbá ẹ lérò lẹ́yìn ẹ léèyàn. Taye kéré sí yín wà láìjà láì súnmọ́ bí láì. àwọn tẹ̀mí náà sọ pé ilé wà lọ́jọ́dọ́. Maṣúọ́rìtì tẹ́tí ń lò tipẹ́ yìí táwa fi ń nífẹ̀ẹ́ yín bọ́ọ̀ ọmọ Nàìjíríà fi ń fẹ́ yín Nàìjíríà àti lókè òkun ẹjọ́ òun ni kẹ́ ẹ máa lò lọ. ẹ gbọ́ ti bàbá wa Máyégún K1 the ultimate bàbá ti kọrin bàbá ti pè yín ṣàkíyèsí wọ́n ní kẹ́ fi kọ́rẹ́ǹsì ilẹ̀ ẹjọ́. mi ò ní bẹ́ẹ̀ ṣe bawí nìbàdàn yẹn mi ò ní kò dé ó dùn mọ́ mi ń bàjẹ́ olóńgbò Ìbàdàn. ẹ jẹ́ wọ second section kúnlẹ̀ lábàgàmì àlàbí orin. ó dùn mọ́ mi nú. tí bàbá. orí tọmọ bá ṣẹ̀ tá a bá bawí tó bá dijọ́ mi yóò ṣe ìtọ́jú yẹn lọ. òjúra. àgbàlagbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré. section. iṣẹ́ àgbàlẹ̀ ṣe yìí. ètò ìjọ. ẹ ṣètò tọ́ pé ọmọ yẹn ló jẹ́ bí òun ṣe máa ń bọ́ ọmọ ẹ̀wí nìwọ̀n. àwọn òpònú tí ò bá yé ní o sọ pé Alhaji Pasuma Wonder ó ṣe lọ sọ̀rọ̀ nìbàdàn bóyá máa sọ nìyẹn ẹ fẹ́ kó lọ sọ lẹ́kọ̀ọ́ ni ẹ ọmọ nìyẹn ó bọmọ rẹ̀ wí nínú ilé ní pàkà. orí darí mi gbàgbọ́lé ìdààmú bóyá sí. bóyá bá ṣe wọ́n la ṣe máa gbọ́ bàzó torí spirit lórí bàzó yín bẹ́rẹ́ mo kí atare ṣáàtì nínú. ọmọ mi jí wẹ́rẹ́ lábàgàmì àlàbí. Alhaji Taye kọ́rẹ́ǹsì ọ̀rọ̀ ìṣítí rèé ẹ máa wò pé mi ṣáà ń sọ̀rọ̀ lórí kọ́rẹ́ǹsì mi ìfẹ́jọ́ dẹni àná ni àti gòkè máa lè láyé o. Alhaji Taye kọ́rẹ́ǹsì ẹ gbọ́ àwọn èèyàn tó ti sáré jáde wọ́n fẹ́ lo opportunity yín láti fi gòkè àgbà wọ́n wá ń tẹ̀yìn wọ́n ń yọ ẹnu sí yín lára àwọn tí wọn ò tó sọ̀rọ̀ sí yín tẹ́lẹ̀ ẹ̀gbin kan lẹ fẹ́ kọ̀ yìí o ẹ̀gbin 10 ló ti dúró sí ìka yín yìí. alásọyé o àbó ògbẹ́gbọ̀n yín nílùú Ìbàdàn ẹ̀gbin kan ló fẹ́ kọ̀ yìí ẹ̀gbin 10 ti dúró sí èjìká wọn. ṣáàwá torí ẹ̀gbin kan ká gbẹ̀gbin bíi 10 sára ni ẹ kó máa gbẹ̀gbin ẹyẹ kan yín lọ jẹ́jẹ́ kẹ́gbin 10 fi yín lẹ̀ kó má sọ yín dẹni àná. Alhaji Taye kọ́rẹ́ǹsì mo mọ̀ pẹ́gbin lẹ fẹ́ kọ̀ ẹ fẹ̀gbin yìí lẹ̀ kẹ́ ẹ máa jẹun kẹ́ ẹ máa rówó ná kẹ́ ẹ máa rílé kọ́ orúkọ yín máa gòkè sí i
àmọ́ tẹ́ ẹ bá lẹ̀ fẹ́ kọ ẹ̀gbin yìí ẹ̀gbin 10 dúró sí èjìká yín èjìká ìyẹn tóun olóyìnbó ń pè ní ṣódà àbí tẹ́ ẹ bá kọ ẹ̀gbin ẹyẹ kan yìí 10 yóò. Alhaji Taye kọ́rẹ́ǹsì ẹ má sọ̀rọ̀ mọ́ ìtẹ́ ẹ sọ ìtì tó o. Fọlọ́run bàbúrà tẹ́ ẹ bá jáwọ́ lẹ́yìn àpọ́nlé. Ibi ìrọ̀dé la rí. Àbùkù ni ó kù ẹ ò ní ka àbùkù. Tún lọ lọ́la kó lọ́la bá gàmì àlàbí kò yẹ ní gangan. Ẹnu ti gbẹ̀yìn náà ọ̀gá yín náà dẹ̀ ti bá yín wí. Màá tún kọrin King Saheed Òṣùpá. Ó ní ẹni tó ṣẹ̀ ẹni kó ṣe sọ̀rí tó bá ti ṣe ó ti tán gbàmígbàmí ilé yan ń gba àyìngbà méṣẹ́ mèrò ẹni òyìnbó bá fẹ́ràn ló máa ń sọ̀sà tí mọ́lé tó bá ti wá sóbà ó máa kúrò láti mọ́lé àfàì wá sóbà ó máa pẹ́ lẹ́wọ̀n bí ẹ bọ́. ẹ gbọ́ ni Alhaji Taye kọ́rẹ́ǹsì ṣékú tó pa ẹlẹ́dìyẹ ṣó gbọ́dọ̀ tún pè léwúrẹ́ ṣékú tó pa ẹlẹ́dìyẹ ṣó gbọ́dọ̀ tún pè ọ̀wọ́n ẹlẹ́dìyẹ ìgbà kan tó bọ̀ ga mu ẹ̀mọ́ báyìí wọ́n ṣe rí ń sìn mi ò bú èèyàn o ń pè sákèésì ni. Àjọ Adékúnlé iṣẹ́ fújì everybody láti gbẹ́sẹ̀ lárugẹ. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminik Integrated Service is the best for you. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí Oríléré ó sì kan méjì tí mo ṣe wá bíjú pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara ilé kẹ́mọ́ ṣe kíni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì tó sìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá tó sìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá. ẹ̀yin tiwa mo kí yín o ẹ káàbọ̀ lẹ́ka ìpolówó ọjà wa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin tí ẹ̀ ń wò wá iléeṣẹ́ Alujo FM lẹ́tí ń wò wá nílùú Ìkòròdú ọ̀rọ̀ àgbàlẹ̀tò tá à ń treat lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Alhaji Taye kọ́rẹ́ǹsì àti Alhaji Pasuma wọ̀ndà bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò. wọ́n kò jẹ bẹ́ẹ̀ wọ́n bá ṣe bẹ́ẹ̀. ìràwọ̀ méjì ìràwọ̀ gbajúgbajà tó mìlú tìtì òun là Alhaji Pasuma wọ̀ndà àti Taye kọ́rẹ́ǹsì Alhaji náà máa ń fi Taye kọ́rẹ́ǹsì proud pé ọmọ mi
àbí Táyé kọ́rẹ́nsì tá a mọ̀ ní 93-94 kọ́rẹ́. ọmọ bàbá olóòrùn. àbí iṣẹ́ yìí ló ń ṣe Kúnlé Pasuma mi àbí kò ń ṣiṣẹ́ yìí. àbí Táyé Paso 2 nìbàdàn nígbà yẹn rèé. ọlọ́run gbàgbọ́. téèyàn bá ti ń jẹ́ èèyàn láyé ọ̀tá yóò máa gbógun ni. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí gbogbo ẹ̀yin tá a jọ bẹ̀rẹ̀ ètò yìí pátápátá. lórí gbogbo àwọn tó ṣùgbọ́n àmì lórí ètò yìí. kò sí mùsùlùmí aláàbí ẹ̀fẹ̀ ta. àwọn obìnrin mẹ́ta lobìnrin lórí ìta mẹ́ta. ẹni kì í kulẹ̀ ọ̀tẹ̀ ìgbà. àwọn alẹ́ òun alẹ́ mọ́ mi àwọn obìnrin mẹ́ta rèé àwọn náà nìyá ayé mo ṣe bá fún yín o mo gbé di o. ọjà kó máa lọ bẹ́ẹ̀. obìnrin àkọ́kọ́ tí mo morúkọ rẹ̀ dáadáa Victoria mo kí ẹ o àjọ wà láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ni wọ́n ti jókòó ìdí àti fẹ́ẹ̀ máa ta wọ́n. òkò tí ó jà ta ni ìdí rẹ̀ yóò gbóná. gbẹ́gà máa ṣèkà. iṣẹ́ yìí ò ń ṣeré rárá. gbẹ́gà máa jalè. ṣé gbẹ́gà ṣòdodo bá ṣe. ọmọlára kẹ́yìn náà IT student wa. ẹkú ògúnlẹ̀ làbà. rẹ́ṣẹ́ rẹ̀. gbẹ́gà yóò kọ́ nílé ọlọ́rẹ́. ló wá fi wá dé senior private tí wọ́n. senior private alásọyé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé níbi tó lè ti ń jàre òní o wọn ni ò sì gbé bẹ́ẹ̀ wọn náà ti wá gbé bẹ́ẹ̀ òun ẹ̀gbọ́n Táyé Alhaji Táyé kọ́rẹ́nsì ṣe gbé bẹ́ẹ̀ òun ẹ̀ bá ti má gbé síbi tó ti sọ lọ́jà Alhaji Táyé kọ́rẹ́nsì ẹ̀ sì wá gbé bẹ́ẹ̀ òun ẹ̀ sì wá gbé bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ sì gbé bẹ́ẹ̀ wọ́n sọ lọ́jà. ṣé káàdì gbàgbọ́. àwa ń bẹ̀ yín Alhaji Pasuma Wonder afọlọ́wọ̀n bá mi bẹ̀ yín lórí ètò yìí. báwo ní sẹ́sìn kúnlẹ̀. ẹ wọlá àyàwó Adijatu Kubra ẹ wọlá ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ wọlá àti Mẹ́kà àti Mẹ̀dínà ẹ wọlá àtàlùkùránì ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ ńlá tọ́lọ́wọ̀n bá mi gbé kalẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí. ẹ wá wọlá gbogbo àwọn bàbá ẹ wọlá gbogbo àwọn ìyá ẹ wọlá àwọn wòlíì ńláńlá àwọn àfáà yìí láàfin àti gbogbo àwọn àfáà tó kù. ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá ń foríjì Alhaji Táyé kọ́rẹ́nsì. ọmọdé ò ní morí jẹ kó má rà lọ́wọ́ ẹ̀dá ò ní rìn láyé kórí mami. bí ò bá jọjọ́ kan yóò ti fi dùn yín nú rí ẹ bá ń jọ ìjèbùrẹ́ àwolùgbẹ́bẹ̀. Alhaji Táyé kọ́rẹ́nsì. ọmọ bá ṣe bàbá kò ní burú kó sọ pé kí bàbá lọ bọmọ. ọmọ náà sọ pé kó lọ bẹ bàbá rẹ̀. ó mọ̀ wọn ọ̀nà mẹ́ta kan tó rìn tó yé mi yékéyéké tó pé tó wọ́n bá bá Alhaji Pasuma Wonder sọ̀rọ̀. kíá ọ̀rọ̀ yìí yóò ṣètò. ẹ tún ṣe láìfù gbogbo ìgboro yóò dàrú ló bá parí o. ẹ̀ńtọ́ ni kò ṣe tó lóhùn ò ṣe tó kó má padà máa ṣe tó. nínú tí ẹ lábàgà nínú ìjọ tó lùlù fún. ẹ bọ̀ ga yín. ìjọ ìgbọ̀nsìn jẹ́lá. tá a bá sọ pé Alhaji Pasuma Wonder bàbá yín ni kò tó bí yín lọ́mọ àmọ́ nídìí iṣẹ́ yìí bàbá yín ni. ẹni tó bá ràn ní lọ́wọ́ tó gbani lọ́jọ́ ìṣòro tá a bá pẹ̀lú wọn lọ́gàá tá a bá pẹ̀lú wọn ní bàbá ọ̀la ìtẹ̀lẹ́ ìsúnmọ́ bí láì kó léèwọ̀ nínú. bàbá ọlọ́rẹ́ àtìyàwó wa ìfẹ́ tó ní ti bá àwọn tó wá pé olódùndún ìkúnlẹ̀ náà bá kà. ẹ wá bẹ́ẹ̀ ṣe. gbogbo ilé wọn kúnlẹ̀ náà bá kà bá zò màná ń bọ́. tẹ́ bẹ Alhaji Pasuma Wonder mo dẹ̀ mọ̀ wípé ọmọ Adijatu Kubra yóò gbọ́ onínúure Alhaji Pasuma Wonder àwo ńlá tí ń jẹ tí ń fọmọ lẹ́yìn rẹ̀ jẹ ni. wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ àwa kò ní í dáńgbé. ó kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa látòrí Facebook abẹ́fẹ́ mu rọ́wọ́ yan wọ́n ń wò wá brother Kasim àrọ́wọ́ tẹ̀yìn náà Julaina àrọ́wọ́ tẹ̀yìn ìyá wa Oyèbímpé Davis àrọ́wọ́ yín ìyá wa wọ́n ti ń bo fún wa lórí black app ní àti gba coin lọ bí aráfáàná ọmọ kanú àlíyá ìyá wa Oyèbímpé yèyé àṣà kò ní bàjẹ́ fún yín ẹ ṣeun gan ni mà. síbẹ̀ ò ní bàjẹ́. àwòrán ànábì ọmọ Abdullahi àwòrán ànábì àrọ́wọ́ yín wọ́n ní ẹ kú iṣẹ́ sà Ọlọ́run ọba mi ni. múrítà àdó ní òwe bàbá wa
bá mi mú rí ta. olúwa pẹ̀lú mi àwọn náà ń wò wá. Mọ ọlọ́rẹ́. ìyàwó Davis àwọn tẹ̀ ń rawọ́ ẹsẹ̀ wọ́n ń jó. Ẹ̀ṣẹ̀ ogun ẹ̀kọ́ àgbọ̀nlé bá mi. bí sóyè àwọn náà ń wò wá. Màmá mi ní kí n yọ. Doyin wúrà ọlá àwọn náà ń wò wá. Mọ ọlọ́rẹ́ mo fẹ́ lọ ṣeré fún. Ọládìméjì pàdé mi Odo Nation báńkì ìyá odò. báńkì Dorcas Adéyínká ọmọ Adébísí. aláṣẹ olùdarí Dorcas Adéyínká empowerment. pàdé mi ni múlẹ̀mẹ́ni. Ó làwọn gbọ́. mi lè dìnnà yín rẹ̀ kò lè dìnnà yín mi. Ní màmá mi ṣọ́ra mi sí yín o, pé kíkí yan láwọn bá kàn. Báwo mo ti ná ọkùnrin. Fatima Abiola àwọn náà ń wò wá lórí ìkànnì Facebook. Kúnlẹ̀ báwọn mi kọ́ sẹ́kúnlẹ̀ láwọn bá. Busari Latif àwọn náà ń wò wá. Aláwọ̀ tó mi bá. Emmanuela àwọn náà ń wò wá. Mariam Ọlábànjọ àwọn náà ń wò wá ẹ ṣeun gan ni. àdìbàdàn lọ́jọ́. Wọ́n tẹ̀lé lórí ọ̀lẹ́yìn aláwọ̀. Margaret Emmanuel wọ́n sọ pé good job my brother thank you ma. Really appreciate yín. èpè ó wà mí. Alábẹ́. Olórí Joseph àwọn náà ń wò wá lórí ìkànnì Facebook. Ọlára ni wàá bí màá tó rẹ̀ ẹ́. Ọláyẹmí wọ́n ní ride on Alujo ẹ ṣé gan ni. Nínú China yà òjò wa. Ọjọ́ Friday ẹ̀rọ gbọ̀nsẹ̀. Adáwẹ̀dà àbírúkọ òwúlélẹ̀ àwọn náà ń wò wá. 23 January. Queen mo rọwọ́ yín o. Queen Serifat. Ọdún jẹ́. Serifat. Queen Serifat. àwọn tàlùjọ FM fans club nìyẹn mo kí yẹn ṣe gan ni. Oyin tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti sẹ́. wọ́n tiẹ̀ tó wá kí mi dáadáa wọ́n ní ẹ kú ètò. Àbáta. Ọlọ́run ọba mi ló ń tò ó. Ara mọ́ ọmọ bàbá rẹ̀. Aminat Adéọlá mo rọwọ́ ọ̀tẹ̀yìn náà. ẹ ṣe gan ni kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá pátápátá arafa náà mọ kánú àlẹ́ àìbí gíga lẹ́yìn máa lọ. Àtidálọ́ ni ìbá rí ká ní ẹ̀kún ẹ̀mú ọ̀gbà tán. ẹ̀yin ìyá mẹ́yìn bàbá mi tẹ̀ ń wò wá lórí ìkànnì Àlùjọ FM níbi tá a wà nílùú Ìkòròdú ìyẹn nílùú Gbẹ̀rígbẹ̀. Àmì ọlọ́rẹ́ ẹ ṣeun. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ polówó ọjà yín lọ́lọ́kan òjọ̀kan lè tó wá ti wà ńlẹ̀ tẹ́ ẹ máa gbádùn rẹ̀. Pé borí ìfojú. ẹ kàn sí mi lórí WhatsApp number yìí tó jẹ́ ti complaint wa. ẹ̀yin tẹ́ ẹ bá máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp èmi fọlọ́wọ́n bá bẹ̀ yín. Àmì ọlọ́rẹ́. ọ̀rọ̀ ìpolówó ọjà ní kẹ́ ẹ gbé wá ẹ má bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ fi tí ó fi di gbàgbó sí omi ò ń tọ́nà ní ti nọ́ńsẹ̀nsì. Alọ́gbàárì tara mi tẹ́lẹ̀. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ polówó ọjà yín ìyá alájẹ ẹ̀yin bàbá ọlọ́jà ẹ̀yin oníṣòwò kéékèèké àti ẹ̀yin oníṣòwò ńláńlá ilé-iṣẹ́ Àlùjọ FM nìkan ló lè gbé ẹ̀yin débẹ̀. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa tẹ́ ń wò lórí amóhùnmáwòrán wa yìí 080 28 39 46 26 080 28 39 46 26. gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá mi bá bùnmi ansa látù ní fi ṣe Alhaji Pasuma wọn dààmú ń gbádùn yín. Azala tún ní máa fi ṣe gbogbo nǹkan lọ́hùn-ún bá bùnmi Azala tún ní máa fi ṣe. Àtúní máa fi ṣe. Àtúní máa fi ṣe. Gbogbo tẹ́lú àgbà mú. Àtúní máa fi ṣe. Gbogbo kí n ṣàtúndáwò. Àtúní. Àtúní máa fi ṣe. Àtúní máa fi ṣe. Gbogbo tẹ́lú àgbà mú. Àtúní máa fi ṣe. Ní àlàdé ìjáde bọ́ta ẹgbẹ́ bá ló sọ bẹ́ẹ̀ àfa àti òjẹun kánú
àwọn náà kí n náà àwọn àfa òní dọ́ọ̀tì náà kí n bọ́ síwájú eléré tọ́lọ́ mọ̀ àbáṣọ tó ń wọ̀ ayé ìgbọ́dọ̀ rí láàrin bá ń ká òbóyè ti ya létíká òbóyè ti ya nísàlẹ̀ òní fẹ́ fi wà dójú àdójú wá ẹ̀rọ ìmúra bàbá ọlọ́rẹ́ látọ̀kẹ́ èdè lẹ̀ ṣé fìlà aláfẹ́rẹ́ òní àbí búbá tó balẹ̀ dẹ́dẹ́ àbí ṣòkòtò ní àbí mista tó bẹ lẹ́sẹ̀ alábíọ́lá àbáka ẹ̀rọ akú ọwọ́ bàbá àdìmọ́ àbọ̀ ọ̀bàtàn ta ló sọ pé àfa ọ̀gbọ́dọ̀ lówó ètò ní pààyàn ọ̀la àbáka ọ̀gbìn lágbọ́rọ́ lọ gbogbo ẹni bá sọ bẹ́ẹ̀ máa fa ọ̀gbọ́dọ̀ lówó lọ́wọ́ ẹni máa rí bẹ́ẹ̀ máa fa ọ̀gbọ́dọ̀ gun mọ́tò ẹni máa rí bẹ́ẹ̀ pé àfa ọ̀gbọ́dọ̀ kọ́lé ètò ní pààyàn ọ̀la àbáka gbogbo ẹni bá sọ bẹ́ẹ̀ o pé àgbà kò gbọ́dọ̀ lamẹ́ríkà àjùmọ̀lá àbáká. mo fẹ́ lẹ́yìn sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Pasuma Wonder ẹ̀yìn tí bàbá wa parí olódó 45 years on stage nílùú Ìkòròdú máa ń mì títí. ọ̀gá ńlá fújì fọ̀ parí olódó ọ̀gá ńlá fújì fọ̀ parí olódó 45 years on stage. Monday 5 December 2024 ìlú Ìkòròdú ẹ kú àlejò. bàbá yìí ti pẹ́ ọ̀gá wa ni wọ́n ti pẹ́ gan parí olódó. Sọlá ọmọlá ò ní pẹ̀kun. gbogbo ilẹ̀ mọ̀ parí olódó dáadáa. àwọn àtàlájì Pasuma Wonder wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ látàyè no anything black and white. ọ̀gá ńlá fújì fọ̀ parí olódó 45 years on stage. On the 5 December 2024. níbo ni wọ́n ti ṣe wọ́n á ṣe ní the Phase 3 Hotel along Ijere Road. Ankara 20,000 naira ni o. má wà lọ wọ aṣọ kan wá kó wá nìyẹn mo mọ lágbájá ẹ hàn níjó ìwọlé o. Ankara 20,000 ni. àmì ọlọ́rẹ́ èèyàn gidi là bá mi hàn èèyàn rere là bá mi hàn. ìwọ tó o bá fẹ́ ra aṣọ ṣé kí o pe bàbá parí olódó sórí nọ́mbà wọn. èèyàn rere là bá mi hàn ọlọ́rẹ́ èèyàn rere là bá mi hàn. pé bàbá parí olódó àbí kó o bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà wọn 080 29 23 36 16 080 28 080 29 23 36 16 àbíkẹ́ ìpè MTN nọ́mbà wọn ló popular jẹjẹ ń wá yẹn jáde. orí ọmọ kókó ra. báyìí náà ni ó báyìí náà ni ó báyìí náà ni ó àníwáyé náà ni ó ṣé báyìí náà ni wọ́n ṣe. ẹ lè pe MTN nọ́mbà wọn yìí direct ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra Ankara ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Ìkòròdú àbí lẹ́kọ̀ọ́. ṣé báyìí náà ni wọ́n ṣe. parí olódó 45 years on stage bàbá yìí ò kéré àgbà òṣèré wọn. bóyá ẹ pè wọ́n báyìí o kẹ́ ẹ sọ fún wọn wípé ẹ gbọ́ polówó wọn nílé iṣẹ́ Àlùjọ FM 080 34 30 92 46. ẹ mú báyìí ròyìn 080 34 30 92 46. òdo ẹ̀jọ òdo ẹ̀ta ẹ̀rin ẹ̀ta òdo ẹ̀sán èjì ẹ̀rin ẹ̀fà. lẹ́ẹ̀kan sí. òdo ẹ̀jọ òdo ẹ̀ta ẹ̀rin ẹ̀ta òdo ẹ̀sán èjì ẹ̀rin ẹ̀fà ẹ pé bàbá parí olódó ẹ̀yin tẹ́ ẹ fẹ́ raṣọ. living a gang because you live better than you. Living a gang because you live better. ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe birthday tẹ́ ẹ wá nídìí orin ọjọ́ òbí
ẹ kàn sí wa nílé iṣẹ́ Alhj FM. Ìjọsà. ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà yín ẹ kàn sí wa nílé iṣẹ́ Alhj FM. nọ́mbà wa ló ń lọ lórí screen lórí Facebook yìí. ẹ̀yin tó rí black abẹ́ lè kàn sí mi lórí Alhj FM yìí. Farabalẹ̀ tó kú dà, bọ̀rẹ̀ bá ní kò máa dà. ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà yín. Òun ló wá padà rí. abẹ́yìn tó yẹ pé jíǹgù lẹ fẹ́ ká ṣe fún yín nílé iṣẹ́ yìí. ẹ bá wa sọ̀rọ̀. Àwọn ló máa padà. abẹ́yìn tó pẹ́ ẹ fẹ́ ṣe wedding. tòkó àgbà ẹ wá ní the MC. yorùbá yín anchor location yín. Sáàbù bàbá mi. abẹ́fẹ́ kẹ́ bá yín cover event yín. ẹ bá wa sọ̀rọ̀ nílé iṣẹ́ yìí gbogbo ẹ̀ pátápátá là á fún yín. tó bá ti jẹ́ lórí entertainment yìí ẹ kàn sí ilé iṣẹ́ Alhj FM. abẹ́yìn tó jẹ́ wípé ẹ fẹ́ bìdì follow us sórí Facebook yín Instagram YouTube TikTok ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08028394626. Síkírù Àyìndé rèé o ọmọ Adékọ́lá ọmọ Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ malẹ̀ àfìlẹ̀jà ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí òrùbìnrin rí bí ogún bí ọgbọ̀n àyàwó ń bẹ́ ńlé. mo máa ń sọ fún yín wípé Àyìndé o àwa kẹrin nílùú Ìkòròdú wa ni ẹ jẹ́ ká yọ jáde látara alukurani ẹ jẹ́ ká yọ jáde látara báìbù ọlọ́wọ́n bá mi sófìdí rẹ̀ múlẹ̀ olóhùn ẹlẹgẹ́ lóbìnrin ó ní ẹ̀pọ́n wọn lé ẹ ṣe wọ́n gẹ̀gẹ̀ ibi tí gẹ̀gẹ̀ ti jáde nílùú Ìkòròdú nìyẹn à ń ṣe wọ́n gẹ̀gẹ̀ torí pa àpọ́n wọn lé ni fàájà kó má bàa já túẹ́túẹ́ lọ dáadáa kó má bàa rún kò Alhaji Taye currency ẹ ò ní wálẹ̀ ò ní dẹni àná o láṣẹ Elédùmarè ẹ bẹ̀ ọ̀gá ńlá fújì kẹ́ parí rẹ̀ síbẹ̀ ọlọ́wọ́n ọba mi yóò wà pẹ̀lú yín. kọ́sẹ̀ tó parí orin ayọ̀ mo fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ Alhaji Taye currency mi ò fẹ́ gbá wuyewuye mọ́ o ọ̀gá ẹni lọ̀gá ẹni bàbá ẹni ni bàbá ẹni ẹni tó fúnni lóúnjẹ lọ́jọ́ kan ẹni tó fi wá hàn ó fi ẹ́ hàn ọ̀gá ni bàbá ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ò lè ṣerú rẹ̀ ìrun alákàrà òun fẹ́ kẹ́nì kejì dín òun kọrin bíi Pàṣú òun lóhùn bíi Pàṣú ó tún pera rẹ̀ ń Pàṣú tù ó tún wá lọ́ra ó tún wá kó tún wá ẹjẹ́ àfọmọ yìí hàn kò wó wípé sọmọ yìí yóò gbogbo mi ni ẹlòmíì á wò pé tí n bá fi Táyé ràn ó lè gbogbo mi wọ́n lè má gbọ́ mi mọ́ àbẹ́rẹ́ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. lásìkò tí Alhaji Pasuma Wonder fi yín hàn ẹ́ tó jẹ́ kí gbogbo ayé Ìbàdàn tẹ́wọ́ gbà yín wàláì tàláì súnmọ́ mi láì tẹ́lómi bá dánrú rẹ̀ wò ìràwọ̀ onítọ̀hún ni ó máa lọ sílẹ̀ ẹni tó fi hàn yẹn ló máa jáde ṣe fújà mú pa rẹ̀ dáadáa kó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. Oṣù àkọ́kọ́ ọdún 2015 wọ́n ṣeré fúnra mọ́tà láyé oyin. Alhaji Pasuma Wonder ó jẹ́ ìtinú rẹ̀ mọ́ dáadáa ìfẹ́ tó ní sí yín adùn ni ọmọ tá a ti ń rè láti bí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́wàá ogún ọdún 25-30 years tìrọ ọmọ òun wá jáde tó wá ń sọ̀rọ̀ yóò dùn yan ìfẹ́ tá a ní sí ni. àti dálọ́ lè bá rí ká ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó tún k'Alhaji Pasuma Wonder bínú ó tún kí Taye currency bẹ̀bẹ̀. Alhaji Pasuma Wonder ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. àyájọ́ ẹni. a ti sọ lọ́jà gbogbo ayé ti gbọ́. ọmọ tó ṣẹ̀ ó ti ṣe sọ́ọ̀rì ẹ̀ bá ń dáríjì. àlùbáríkà tó ti. Taye o bàbá honorable ẹ̀gbọ́n wa nílùú Ìbàdàn ó tó bẹ̀ wọ́n ó tó bá wọn ó tó bá wọn. bàbá pé mo rí yín sójú one-on-one àjíbọ́ life and direct mo mọ̀ pé. gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ pẹ́ òkun ẹ̀yin olólùfẹ́ mi lórí black app ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń ṣí ẹ̀ tẹ́ ń power tap ara fanu ọmọ kanu alẹ́ ẹ̀yin tẹ́ fún wa ń gift mo dúpẹ́ lọ́wọ́ yín o ibi tẹ́ ẹ ti ń mówó ìyàgbà náà ní wọ́bẹ̀ ó ṣe mímọ̀ ṣe wà ọlọ́run ọba mi ní abẹ́ẹ̀ rí mímọ̀ ṣe mi kọ́ o Àyìndé ọmọ Adékọ́lá mímọ̀ ṣe mi kọ́ ẹ̀ẹ́dẹ́ bí ẹ̀ bo kọ́ńsì ẹ̀ bo láyọ̀nù tó bá tún di lálẹ́ lágo 12 àtúnjọ fàájà dago 4:00 mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ìyá mi lamẹ́ríkà ẹ̀yin fans mi lamẹ́ríkà lórí black am mo dúpẹ́ lọ́wọ́ yín o ara fún àná ọmọ kaná alẹ́
gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí Facebook, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí YouTube, ẹ̀yin olólùfẹ́ mi lórí Instagram, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ní ṣubú, ẹ ò ní wálẹ̀, ẹ ò ní dẹni àná láṣẹ Elédùmarè. Ọmọ yín ọ̀rẹ́ yín Síkírù Àyìndé ọmọ Adékọ́lá, ẹ bọ̀rọ̀ ọmọ tó ń gbórí social media dún yànmùyànmù. Mo ń kí yín lórí ètò ọ̀rọ̀ àgbà tòní kí lágbára Ọlọ́run a tún pàdé. Lágbára Ọlọ́run tó bá tún di ní ọjọ́ mẹ́jọ lọ́jọ́ Monday ọ̀rọ̀ àgbà Monday ẹ máa gbọ́rọ̀ àgbà. ẹ jẹ́ a máa ṣàṣàlátù fọ́lọ́run. Alhaji Pasuma èmi náà ń ṣàṣàlátù gbogbo ohun tọ́lọ́run bá bù mí. Àṣàlátù ní máa fi ṣe bá bù mí. Àṣàlátù ní máa fi ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń yẹnu sọ̀rọ̀ ẹ ṣe jẹ́jẹ́ o. Nobody knows tomorrow. Ó lè di lọ́la kó kàn wọ́n náà. Alhaji tiri lẹ́dà ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ mo mọ̀ opportunity láyé tiri lẹ́dà ṣe jẹ́jẹ́ o kò sẹ́ni tó mọ̀ la o. ẹ̀yin ìyá mẹ́yìn bàbá mi mò ń kí yín o. Síkírù Àyìndé ọmọ Adékọ́lá ọmọ òkúdó ọgọmọ ìlú kúmẹdẹmẹdẹ malẹ àfẹlẹjà ọmọ àṣàlẹjẹ bẹ́ẹ̀ tí òròbìnrin bíi ogún bíi ọgbọ̀n àyàwó à ń bẹ ńlẹ̀ o. èmi kọ́ Ọlọ́run ọba mi ni ọba mi tó lè ní ọba mi tó lànà ọba mi tó lọ́jọ́ gbogbo. kábíyèsí Elédùmarè mo dúpẹ́ o mo dúpẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ gbọ̀n tó wọlé láti orí black app tó ń fún wa ní coin tó ń fún wa ní gift mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ń share lórí Facebook ẹ̀yin tẹ́ ń share tẹ́ ń comment ọwọ́ tẹ́ fi ń comment ẹ̀ ò ní fi gbọ́mọ̀ sí ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àyìndé o ọmọ Adékọ́lá ọmọkùnrin tó ń lọ lọ́nà tí gbogbo obìnrin yọwọ́ ọ̀ṣẹ́ wọn ní bẹ́lẹ̀ yìí ò sì jáyé ẹni a sì jálé ẹni kúrò ń bẹ̀ filẹ̀ fún mo sọ̀rọ̀ tán ọmọ IT student gọ̀ǹgọ̀rún ra. ètò ní pààyàn làbá kára. Alásọyé IT student rẹ mo sọ̀rọ̀ òórùn ra márùn ra sọ̀gá o. ẹni bá rí bẹ́ẹ̀. Àyìndé ń lọ lónìí mo ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ kó ìmú kí ẹ o látòrí black cap ó ṣeun gan. gbogbo ẹni bá sọ ọ́ gbogbo ẹni tẹ́ ẹ ṣùgbọ́n àmì lórí ètò yìí mo kí yín o ìlú Ìkòròdú la fi kalẹ̀ sí ẹni tí ẹ fẹ́ polówó ọjà ẹ kàn sí wa. Alásọyé ọmọ mi alálùbáríkà ni ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni Alásọyé gbẹnu sí máìkì lápá lọ́wọ́ kí tó kó lórí kan ni ó ti ládùjọ ọmọ mi ni ọ sọ̀rọ̀ ń gbọ́ ọmọ mi ni ọ. bẹ́ẹ̀ni sir 100%. ọmọ mi ni ọ. 100%. 100%. dárúkọ rẹ kọ́ lè mọ̀ pé wọ̀ ni kámẹ́rà sí lójú rẹ. Alásọyé ló sọ̀rọ̀. ọmọ mi ni ọ. bẹ́ẹ̀ni 100%. ẹ̀yin tèmi mo máa ń dúpẹ́ lọ́wọ́ yín o. Alásọyé ẹjọ́ ẹ bá mi máa wo program ẹ̀ tó bá ti ó máa ń ka news ní àárọ̀ láàárọ̀ ní aago mélòó. aago 8. ó yá sọ gbogbo program tó máa ń ṣe káwọn èèyàn lè wà máa wù ẹ́. ní gbogbo ọjọ́ pátápátá Monday to Sunday àárọ̀ láàárọ̀ láago 8 sáago 8 àbọ̀ ní ọjọ́ Monday bákan náà ayé ń kánjú láago 1 sáago 2 lọ́jọ́ Monday bákan náà ní aago 8 sáago 8 àbọ̀ nìyẹn àkàgbádùn ní ọjọ́ Tuesday ayé ń kánjú náà ní aago 1 sáago 2 lọ́jọ́ Wednesday ayé ń kánjú náà ní aago 1 sáago 2 lágbo òṣèré náà lọ́jọ́ Wednesday yẹn aago 4 sí aago 5 ní ọjọ́ Thursday ayé ń kánjú náà ní àti ìròyìn yẹn lọ́jọ́ Friday ìròyìn àti báríkà jímọ̀ ìyẹn ní aago 12 àbọ̀ sí aago 12 sáago 1 ọ̀sán. ẹ mọ̀ kó tí mo ṣe láìka àwọn ọmọ Ìbàdàn wọ́n máa ń wà lóyà wàlá ibi téèyàn ò sí Ọlọ́run ọba mi wà ń bẹ̀. Alásọyé tẹ̀ ń wò yìí àtẹ̀sọ́ tó jáde lára wọn Alábíọ́lá. tí n bá sọ pé ọmọ mi ni ìwà rẹ̀ ni ọmọ Ìbàdàn ni Alhaji Taye kọ́rẹ́ǹsì ọmọ Ìbàdàn ni wọ́n ọmọ Ìbàdàn máa ń wà lóyà dáadáa àmọ́ máa ń kẹ̀gbìn bí àwọn ọmọ Èkó náà ni ilé kan gbọ́dọ̀ ta lé wọn ni wọ́n máa sọ̀rọ̀ ni. ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ mi tẹ́ ẹ bá fẹ́ mi tòótọ́ tẹ́ ẹ bá ti rọ́ ọmọ mi lélẹ́yìn ọmọ mi ni ọmọ mi ni láago 8 ó máa ń ka ìròyìn sí ti wa ẹjọ́ ẹ bá máa darapọ̀ láago 8 láàárọ̀ ní Nigeria time. aago wo ló tún kù ń bọ̀. aago wo ló tún kù tó máa ń ṣe program. aago 1 sí aago 2 ọ̀sán lọ́yìn tó bá di ní aago ayé ń kánjú. aago 1 sí aago 2 ayé ń kánjú ètò alálùbáríkà ni ètò yìí dùn dáadáa torí Ọlọ́run ẹ bá a máa wò ó. ẹ̀yin ìyá wa tẹ wá wà nílé ẹ̀yin ọkọ máa ní ẹ Àlùjọ
tó bá ti ń ṣe program ọwọ́ orí notification ẹ̀yin ní nǹkan tẹ́ máa ṣe ni pé tẹ́ bá ti wà lórí Àlùjọ FM lórí Facebook ẹ lọ click video wa kan tẹ́ bá ti click ibi kan wà tí ìlà mẹ́ta wà dot mẹ́ta ẹ click ẹ ó máa gbé wá ẹ rí gbogbo option kan bẹ̀ tó máa gbé kíní bẹ́ẹ̀lì kan bí agogo wá agogo yẹn ó cancel ẹ̀ lọ́dọ̀ tí yín tó rẹ̀ lẹ̀ ṣe rí wa tá bá ń ṣe program ẹ wá lọ tẹ bí agogo yẹn ẹ tẹ̀ báyìí gbà tẹ́ bá ti tẹ̀ báyìí ẹ rí pé cancel yẹn máa kúrò yẹn ni wípé gbogbo nǹkan tá bá ń ṣe ẹ máa rí notification even though tá bá post ẹyẹ ẹ máa rí tá bá post olóńgbò sorry bẹ́ẹ̀ Taye currency nìyẹn tá bá post èkó ẹ máa rí gbogbo nǹkan tá bá ti post báyìí gbogbo ẹ̀ lẹ́ máa rí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin náà ẹ mọ̀ ìfẹ́ tẹ ní sí mi láti ilẹ̀ òun náà la fi dá iléeṣẹ́ yìí sílẹ̀ iléeṣẹ́ yìí ó dúró lẹ́yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ Àlùjọ FM ibi tá a bá dé lẹ́nìí ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ mi ò dẹ̀ ní yájú sí yín ẹ jọ̀ọ́ tó Ọlọ́run nǹkan tẹ ṣe ń support mi nǹkan tẹ ṣe ń ràn mí lọ́wọ́ torí pé mo sọ fún yín pé mo fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ tẹ́lẹ̀ rí pé mo lẹ́bùn ẹ̀ lára àti wá dálẹ̀ báyìí o kò ṣẹ̀yìn yín gbogbo owó ta fi ṣe ẹ̀yin ni bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ̀yin ni ibi tá a dé lẹ́nìí ẹ̀yin ni gbogbo àwọn òṣìṣẹ́ tó bá ti wá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ wa mo bẹ̀ yín torí Ọlọ́run mo fi ànábì wọn ni mo fi bẹ̀ yín mo fi Jésù Kristi mo fi bẹ̀ yín mo fi fún Ọ̀rúnmìlà mo fi bẹ̀ yín ẹ bá wa máa wo gbogbo nǹkan tá a bá ti gbé wá ẹ má jẹ́ kó máa jẹ́ pé tálùjọ nìkan bá wá ṣe ṣó lọ́hùn yẹn máa pọ̀ ẹ jọ nítorí Ọlọ́run Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ dẹ̀ má gbàgbé ẹ gbé ìpolówó ọjà yín wá ọyìn àgbàlagbà lè sọ wípé ìpolówó làgùn mú owó ìpolówó yìí ló máa jẹ́ kí orí máa wà wá náà láti lè ṣe dáadáa sí ẹ ti mọ ọmọ yín bí oúnjẹ tó yẹ máa fún lówó bí oúnjẹ tẹ máa kówó fún bí oúnjẹ tẹ máa bá ná ọjà tó máa gba ibi tó ti ń dorí mẹ́ ẹ mọ̀ kí mi ń ṣerú ọmọ bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé tí bá rí owó iléeṣẹ́ yìí náà ni máa kólé ẹ mọ̀ pé tí bá rí owó ẹ mọ̀ pé iléeṣẹ́ yìí náà ni máa kólé láti gbà tẹ́ ti mọ̀ mí ẹ mọ̀ pé àti jẹ́ èèyàn àti ga mo sọ fún yín lọ́jọ́ kìíní àná mo ní tẹ́ bá lè ràn mí lọ́wọ́ tí bá lè débi tí mi ń lọ mo lè mi náà láǹfààní láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn èyí náà dẹ̀ ti rìnrìn apẹ̀rẹ̀ Ọlọ́run ọba tó ń kún yín lọ́wọ́ lágbára Ọlọ́run kò ní padà lẹ́yìn yín o ẹ ṣé gan ni mà ẹ ṣé gan ni sà à ń lọ lónìí à ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ ẹ ṣé gan ni ẹ lọ sọ lọ́jà o. Nílá fi súnmọ́ mi, abẹ́ ìsúdù nílá fi ó. Olórí oko àlùfáà mi dé dédé.